ọwọ́ mi lókè mo gbé ọ̀gá mo mọ̀ọ́re. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtagbára lórí ayé mi. Ìwọ tó tún fún mi lórí ọ̀fẹ́ láti lè jálẹ̀ ayọ̀ kan tó tún lè yìn ọ́ ní ọjọ́ tuntun ní. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi fún oore ayọ̀ tuntun tó ti bẹ̀rẹ̀ nínú ayé mi tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni. Nínú ìrìnàjò oṣù kẹsàn-án mo mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún títóbi àtagbára lórí ayé mi. Èyí tí wọ́n tún fún mi lórí ọ̀fẹ́ láti lè jálẹ̀ ayọ̀ kan tó tún lè yìn ọ́ nínú ọjọ́ tòní fún títóbi rẹ, fún agbára rẹ, fún ògo ọlá àti ìwà rẹ, fún iṣẹ́ ìgbàlà ńlá tí wọ́n tún ṣe nínú ayé mi. Bàbá àní fún orí ayọ̀ tó tún ti bẹ̀rẹ̀ ṣe nínú ayé mi, ògo ni fún orúkọ rẹ. Àní fún gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án èyí tí wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú mi láti mọ jẹ́rìí wà láàyè rẹ, láti mọ jẹ́rìí títóbi rẹ, láti mọ fi mí mọ̀nà, àì láti mọ kọ́ mi, láti mọ ṣe gbogbo ọ̀dọ̀ mi ní rere àti láti mọ bùkún mi, àì láti mọ gbé mi ga, àì láti mọ mi súnmọ́ ọwọ́ Ọlọ́run àìjú tí a ti wá lọ. O ṣé Olúwa Ọlọ́run alágbára jùlọ, o ṣé Olúwa Ọlọ́run ọ̀gá ògo jùlọ, o ṣé ìbẹ̀rẹ̀ òpin àrùn gbogbo. Ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ gba ọpẹ́ àti mi, ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo gba ọpẹ́ àti mi. Èmi àní ìmọ̀bẹ̀ ní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣé, àní gbogbo ọ̀nà mo júbà rẹ, ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, àní mo kankan sára sí ọ ọba àwọn ọba Olúwa àwọn Olúwa Ọlọ́run ayé rẹ. Bàbá àní fún àṣepẹ́ rẹ tí wọ́n tún ṣe nínú ayé mi ní ọ̀tun àní ní òní. Bàbá ògo ìyára ní fúnkọ rẹ títí ayé mi ọ̀bọ̀ tí mo gbórúkọ rẹ ga. O ṣé ọba àwọn ọba ìmọ̀ ìyẹn mẹ́ta lọ́kàn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Genesis orí ìkẹtàléníogójì àkà ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n dé ìkejì-ó-dín-ní-ọgbọ̀n. Genesis 43:26 dé 28. Nígbà tí Joseph sì wọlé, wọ́n sì mú ọrẹ tí ó wà ní ọwọ́ wọn fún wá sínú ilé, wọ́n sì tẹríba fún un ní ilẹ̀. Òun sì béèrè àlàáfíà wọn, ó sì wí pé, àlàáfíà kí bàbá yín wà. Arúgbó náà tí ẹ̀yin wí, ó wà láàyè síbẹ̀. Wọ́n sì dáhùn pé, ara bàbá wa ìránṣẹ́ rẹ le, ó wà síbẹ̀. Wọ́n sì tẹrí wọn ba, wọ́n sì bu ọlá fún un. Orí rẹ̀ tá à ń gbéyàwó nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí, òun náà sọ fún agbẹ́ yìí pé má da gìrìgìrì bo ara rẹ, má ṣe kó ara rẹ láyà sókè, fi ara rẹ lọ́kàn balẹ̀. Ọlọ́run kì í kọjá àkókò rẹ̀. Má ṣe da gìrìgìrì bo ara rẹ, má ṣe kó ara rẹ láyà sókè, fi ara rẹ lọ́kàn balẹ̀. Ọlọ́run kì í kọjá àkókò rẹ̀. Ọlọ́run kì í kọjá àkókò rẹ̀, ìtumọ̀ rẹ̀ yẹn ni pé Ọlọ́run kì í pẹ́ kó tó ṣe nǹkan rẹ̀. Ọlọ́run kì í pẹ́ dé. Ọlọ́run máa ń dé ní àsìkò, ìsì máa ń ṣe nǹkan rẹ̀ ní àsìkò èyí tó yẹ àti ní àsìkò tí ó wọ̀. So fún díẹ̀ yìí, o nídìí àti da gìrìgìrì bóra rẹ àti kóra rẹ láyà sókè àti mọ dààmú rẹ láti mọ sáré kíjokíjo eré tí ò ní túmọ̀, tí ò ní àǹfààní kankan. Ìjẹ́ pé eré jẹ́ pé ọ̀nsá yẹn eré tó lè pa ọ́ lára, tó lè dẹ̀mí rẹ lógodò lójijì ni. Nítorí kíni? Nítorí ẹ̀gàn táwọn èèyàn gàn ọ́, nítorí ẹ̀yẹ̀yẹ̀ táwọn èèyàn yẹ̀yẹ̀ rẹ, àbí nítorí àwọn ohun ẹ̀gbin táwọn èèyàn ṣe sí ọ. Gbọ́ fira rẹ lọ́kàn balẹ̀, àbí nítorí bóyá tí ń pè ilé lárí táwọn èèyàn lé ọ lárí. Táwọn èèyàn bá ń lé ọ lárí, ìwọ gọ́gọ́ fúnra rẹ gbọ́ mọ̀ sí lé ra lárí. Táwọn èèyàn bá ń da gìrìgìrì bọ́, gbọ́ àní mọ̀ sí da gìrìgìrì bóra rẹ. Táwọn èèyàn bá fẹ́ kó rẹ sókè, múra gírí dóró rẹ sẹrẹ nínú Ọlọ́run, mọ̀ sí da gìrìgìrì bó ara rẹ. Nítorí pé kí ni? Ọlọ́run kì í pẹ́ dé, bẹ́ẹ̀ ni kì í sì kọjá àkókò rẹ̀. Ìmọ̀ ṣohun gbogbo ní àsìkò rẹ̀ tí ó tọ́ àti ní àsìkò tó yẹ. Gbọ́ wo ayé Jósẹ́fù, ẹni tí a pè ní bóyá tí ń pè alálà, èyí tó jẹ́ olórí nílẹ̀ Egypt láti mọ̀ ṣe alákòóso gbogbo ìtì gbogbo ayé sì lọ ra oúnjẹ lọ́dọ̀ rẹ̀ nígbà tí èèyàn dé sí orílẹ̀ alààyè. Bọ́ọ̀ ló ṣe Joseph ṣe di ẹni tí ó dé ilẹ̀ Egypt tó fi di wípé ó jẹ́ alákòóso ẹni tó jẹ́ alákòóso ohun gbogbo nílẹ̀ Egypt. Òun rí wípé kí ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ṣe ìlara ìbínú rẹ̀. Kí nìdí? Nítorí ète àti ìran tí Ọlọ́run ti ní fún Joseph wípé yóò jẹ́ ọba, yóò jẹ́ aláṣẹ tí gbogbo àwọn arákùnrin rẹ̀ àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo àti bàbá àti gbogbo wọn tẹríba fún un
tí wọ́n kọ̀ tí wọ́n sọ pé kò sí tọ́jọ́ bóòlù ṣe jẹ́ ìwọ ọmọ kékeré pátápátá láàrin wọn àbíkàn yìí ìwọ láwọn ṣe kínni ní gbogbo àmọ́ tẹríba fún á rí i pé wọ́n ti kọ́kọ́ gbẹnu rẹ̀ sọ̀hún débi kí wọ́n sọ lóko wípé àlàlà nínú ìsọlórúkọ rẹ̀ wọ́n ṣe kínni wọ́n bọ́ aṣọ rẹ̀ wọ́n sọ pé àwọn pa ṣùgbọ́n nítorí wípé kínni Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ tí kì í fi àwọn tirẹ̀ sílẹ̀ kò jẹ́ kí àyà àti pa yẹn kó yọ sílẹ̀ ó tún fọwọ́ tó nìkan kan jẹ́ pé ó tó tún yí ìpinnu rẹ̀ padà ṣùgbọ́n ní gbogbo àkókò yẹn bí wọ́n sì ń pète pèrò wọn láti pé àwọn ó sì Joseph léṣe Joseph ṣe kínni ó fira rẹ̀ lọ́kàn balẹ̀ Joseph kò dá girigiri bóra rẹ̀ Joseph kò kọ́ àyà sókè Joseph kò ṣe kínni kò dára rẹ̀ láàmú bó ti wù kí ó rí rárá àtọ̀ ọkàn rẹ̀ sì balẹ̀ síbi tó rí pé kínni ọmọ yìí pé Ọlọ́run kan bẹ láàyè tí kì í jálùkù rẹ̀ tí kì í dójú tí kì í fini sílẹ̀ nígbà kọ̀ọ̀kan wọ́n mọ̀ mọ́ jù sínú kòtò síbẹ̀síbẹ̀ Joseph kò pariwo ẹgbà míì Joseph kò sì sunkún bẹ́ẹ̀ ni Joseph kò dá girigiri bóra rẹ̀ bẹ́ẹ̀ ni ó fira lọ́kàn balẹ̀ wípé kínni ó mọ̀ ìpè Ọlọ́run bẹ láàyè èyí wá sọ Joseph jẹjẹ pé sọ nínú kòtò tó dájú sí ó tún pàṣẹ ó tún jọba níbẹ̀ fún gbogbo ohun tí ń bẹ nínú kòtò àti kòtò gangan pàápàá èyí tí kò jẹ́ kí wọ́n ní àǹfààní àti lè bò mọ́lẹ̀ nítorí pé kínni Joseph ó tún jẹ́ aláṣẹ lórí gbogbo ohun tí ó wà nínú kòtò nínú èyí wọ́n ti gbé mu wọ́n tún tà sí oko ẹrú àtòkọ ẹrú tí wọ́n tún tà sí oko ẹrú á rí i pé àwọn tí wọ́n tún rà lóko ẹrú ó tún lójú rí lára wọn lọ́dọ̀ wọn débi wípé kínni wọ́n tún fi ṣe olórí ẹ̀mí tí wọ́n tún délé Egypt á rí i pé wọ́n tún tà ní oko ẹrú fún Pharaoh nílẹ̀ Egypt Pharaoh náà tún ṣe kínni òun náà tún mú ó tún fi ṣe olórí ilé rẹ̀ nítorí wípé kínni Ọlọ́run kì í pẹ́ dé nítorí pé kínni Ọlọ́run kì í kọjá àkókò rẹ̀ nítorí pé ní Ọlọ́run kì í fi àwọn tirẹ̀ sílẹ̀ nítorí pé kínni Ọlọ́run jẹ́ ẹni tí ń ṣèlérí tí sì mú ìlérí tẹ Ọlọ́run jẹ́ ní májẹ̀mú ayọ̀ kìkì dájú pé kí ẹ̀ka kálukú kó dó lórí ẹsẹ̀ rẹ̀ àti lójú ọ̀nà rẹ̀ nínú ìfẹ́ tí Ọlọ́run èyí tí Ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ tọ́ lásìlẹ̀ tó sì fi ènìyàn sí nìkan ní kókó. gbogbo àkókò wọ̀nyí a rí i pé Joseph ọkàn rẹ̀ balẹ̀ kò wò wípé kínni wọ́n tà ń sóko ẹrú kínni yọ̀ọ̀sẹ̀ rẹ̀ kò káyà rẹ̀ sókè kò dá girigiri bóra rẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ kò dàrú ara rẹ̀ balẹ̀ ju tádàlẹ̀ lọ bẹ́ẹ̀ ni pé kínni kò ní ìran kankan ni wọ́n bá tó jẹ́ pé ó sì ní ìran kí ló fi Joseph lọ́kàn balẹ̀ kò sí nǹkan méjì ju wípé kínni ó fi gbogbo gbẹ́kẹ̀lé àti ìrètí rẹ̀ sínú Ọlọ́run aya Fáráò náà tún ṣe kínni ó tún parọ́ mọ́ wípé ó fẹ́ fi tipá bóun lò pọ̀ a rí i pé Joseph kò jiyàn kò já pátá nígbà tí mo ti ṣe tá àti gbọ́ tẹnu rẹ̀ ìdájọ́ tí wọ́n ṣe fún ọgbà kámú ó sì ra gba ìdájọ́ yẹn síbẹ̀síbẹ̀ kò wo kíni tí ó ṣẹlẹ̀ sí òun kò dá girigiri búra rẹ̀ bẹ́ẹ̀ ni kò káyà sókè rárá bó ti wù kó kéré mọ́ tó wọ́n lọ jù sẹ́wọ̀n ó tún dénú ẹ̀wọ̀n náà ó tún yan fada kò káyà sókè bẹ́ẹ̀ ni kò dá girigiri búra rẹ̀ kò wo wípé kíni tó dé bò wò gan kí ló tó fi tunu wàhálà kan bọ́nu wàhálà nùsòrò kan bọ́nu sòrò kan ìgbà olówó tó fẹ́ bọ́nu ogun wọ̀nyí Joseph kò ṣe kíni kò ṣe gbogbo kan wọ̀nyí ọkàn rẹ̀ balẹ̀ ohun kan tó wà nínú ọgbọ́n rẹ̀ náà ni wípé kíni àníṣe Ọlọ́run kì í ṣe ibi ire ni mo ṣe nígbà gbogbo ibikíbi tó ń bá wà Ọlọ́run sì wà pẹ̀lú òun nínú rẹ̀ a tún fi Joseph ṣe olórí gbogbo àwọn ẹlẹ́wọ̀n tẹ́ mọ́ ẹni tí a sọ wípé kọ́mọ sọ ẹ̀wọ̀n gangan lẹ́yìn rẹ̀ a mú Joseph kó nínú túbú a padà fi ṣe olórí gbogbo ilẹ̀ Egypt tó ń pàṣẹ jẹ́nìkẹ́ni ò sí lé ṣe kíni kò lè yẹ lọ́wọ́ wò àwọn tí wọ́n wá kọ̀ tí wọ́n ní láyé àwọn ò ní tẹríba fún àwọn la rí nínú 26 kó tó dé 26 ó rí àtàbà ṣáájú wọ́n ti wá tí wọ́n ti tẹríba fún ní ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ tí wọ́n tún padà tí wọ́n tún tẹríba fún kórópó sọ pé kí wọ́n lọ mú àbúrò àbíkẹ́yìn wá wọ́n tún dé wọ́n tún tẹríba fún ó tún ní kí wọ́n tún mú wọn wọnú yàrá nínú ilé rẹ̀ lọ pálọ̀ rẹ̀ láti lọ tọ́jú wọn kí wọ́n tún jẹ nígbà tí ó dénú pálọ̀ tó tún tọ́jú wọn ìgbà tó náà ṣe tán tó dáwọn yẹn ló tán tó wọnú lé lọ bí wọ́n ṣe rí tó tún ṣe wọlé wọ́n tún ṣe kíni wọ́n tún kó lórí àga wọ́n tún ṣubú lu rẹ̀ wọ́n tún tẹríba fún láti sọ fún mi pé kíni kábíyèsí o kí ọba kó pẹ́ so ó tún kí wọn àlàáfíà kẹwàá bí bàbá yín tẹni ń bẹ ṣé ó sì wà láàyè síbẹ̀ nígbà tó tún kí wọn tán ṣé àlàáfíà ló wà bóòdù gbogbo ẹ̀ àná wọn tún ṣe kíni wọ́n dáhùn pé àlàáfíà ló wà nígbà tí wọ́n tún ṣe tán wọ́n tún kúnlẹ̀ wọ́n tún forí balẹ̀ fún wọn bẹ́ẹ̀ tí pé wọ́n bu ọlá fún èyí tí wọ́n sọ pé àwọn ò ní ṣe láéláé nítorí pé ta ni òun àbíkẹ́ pátápátá
èyí tí Ọlọ́run fẹ́ kó yí èmi àti ẹ láàrin ni wípé kí ni ìran tó níyẹn àbí ètò tọ́lọ̀ ṣe fún ayé rẹ yẹn kò sí ẹ̀rí kankan tó lè sọ pé kọ́mọ̀ ṣe kí ni o kọ́mọ̀ wá sí ìmúṣẹ níwọ̀n gbà tí ìwọ gọ́gọ́ fúnra rẹ tí o bá ti fààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti dá ìran yẹn dúró. ètò rere ètò níyẹn láti jẹ́ pé kí ayé rẹ kó lè máa fọ̀ nínú ògo yẹn kò sí ẹnìkan tó lè ba ètò yẹn jẹ́ níwọ̀n bá tí ìwọ gọ́gọ́ fúnra rẹ tó bá ti sílẹ̀kùn fún abanijẹ́ láti wá bà ètò yẹn jẹ́ nítorí pé kí ni Ọlọ́run sì wà pẹ̀lú rẹ láti mú ètò yẹn àbí láti mú ìran yẹn láti mú bẹ́ẹ̀ tí pé ète yẹn láti mú wá sí ìmúṣẹ fún ọ lábẹ́ bó ti wù kó rí. kìkìdá yìí pé kí wọ́n sá ti dúró nínú ìfẹ́ Ọlọ́run nínú àṣẹ rẹ̀ nínú ìlànà rẹ̀ nínú ìtọ́ni rẹ̀ gbọ́ ohun tó fẹ́ dá láyé yìí níwọ̀n bá tó bá ti jẹ́ ìrètí èṣe ibi kò sí àní-àní tàbí ṣùgbọ́n wàá padà dá nǹkan yẹn nítorí wípé kí ni èyí tó bá fi mú ọ tó fi ní ìran yẹn ó túmọ̀ sí wípé kí ni Ọlọ́run náà pé ó wà pẹ̀lú rẹ nínú ìran yẹn láti mú ìran yẹn wá sí ìmúṣẹ ni. òun kan tọkàn nídìí wípé kí ni dúró nínú ìfẹ́ Ọlọ́run máa rìn nínú ìlànà tí Ọlọ́run kò sì jẹ́ létí ọmọ tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run kò sì mọ́ ṣe gbogbo láti mọ̀ mú kí ògo àti nǹkan ọmọ jẹ́ ti Ọlọ́run mọ́ ṣe ohunkóhun kan láti wú ara rẹ àbí láti wú ènìyàn á jẹ́ káwọn èèyàn kún wọn bu ọlá fún ọ àbí kí ó bẹ̀rẹ̀ sí pé kí àkókò lè ráyè lọ́dọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n mọ́ ṣe gbogbo láti jẹ́ kí ògo àti nǹkan jẹ́ ti Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí a ti bá pàdé nínú ìyẹn ọjọ́ mẹ́ta tó bẹ̀rù tó sọ wípé kí ni ohun kíkálukú kọ́ mọ́ ṣògo nínú Olúwa tí ẹni tó bá fẹ́ ṣògo kọ́ mọ́ ṣògo nínú Olúwa nípasẹ̀ Kristi Jésù Kristi èyí tá a fi ra wa padà. tó bá ti ń ṣe léyìí ó rí wípé kí ni nígbà tí àkókò bá tó tí àsìkò yẹn bá tó tí wákàtí ọjọ́ oṣù sẹ́kọ̀tì yẹn bá pé ìran yẹn yóò wá sí ìmúṣẹ. àwọn tí wọ́n máa ń kẹ́gàn rẹ tí wọ́n ń yẹ̀yẹ́ rẹ tí wọ́n ń sátà rẹ tí wọ́n ń pọ̀ lójú yẹn níjọ́sí àwọn yẹn kan náà wọ́n tún wá padà wá tí wọ́n tún wá bọ́lá fún ọ. kí ni tí ń bọ̀ lọ́kàn jẹ́ nítorí ẹ̀gàn táwọn èèyàn gò torí ẹ̀ táwọn èèyàn yẹ̀yẹ́ nítorí pé ẹ̀sìn táwọn èèyàn fi ẹsẹ̀ sí nítorí pẹ̀lú táwọn èèyàn pọ̀ lójú nítorí àwọn ìlàkọjá àti ẹ̀gàn àti nítorí àwọn ìṣòro tó ní àbí torí àìlébà àfàtó àbí torí ìpọ́njú tí tó ń faradà tó ń fojú wì nígbà gbogbo. kí ni tí ń bọ̀ lọ́kàn jẹ́ nítorí pé kí ni ìyàlá gbé ọsẹ́lẹ̀ táwọn kékeré wa gorí rẹ̀ tó bá ń bọkàn tó sọ pé kí ni Ọlọ́run ti gbàgbé rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò gbàgbé rẹ̀ tí àwọn wọ̀nyí ọ̀bà sí láti kẹ́gàn láti yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí Ọlọ́run bá dé lákòókò tó yẹ kó ṣiṣẹ́ rẹ̀ tó bá ṣiṣẹ́ rẹ̀ àwọn wo ni wọ́n kọ́ kò sí. so kí o lè bá rí àwọn èèyàn tí wọ́n kọ́ kí o lè bá gbọ́ pé àwọn ìkan ọmọ kọ́ pé ṣé òótọ́ dàbí irọ́ ni lọ́fà tí gbogbo ìtàn làkúnyà fi ń dé bá ọ láti mọ rí wípé kí ni wọ́n ń pọ̀ lójú wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n fi ọ́ ṣe lẹ́yà wọ́n kẹ́gàn rẹ wọ́n fi ọ́ ṣẹ̀sìn wọ́n ṣe oríṣiríṣi àwọn ìgbésí ọ nítorí pé kí ni ìyàrá gbé ọ lọ́mọlẹ̀ so àwọn kékeré yẹn wọ́n wá gorí rẹ so kí wọ́n lè bá rí nǹkan lọ́jọ́ ọ̀la káwọn yóò lè mọ̀ pé Ọlọ́run kì í fi àwọn tirẹ̀ sílẹ̀ nígbà kankan. táwọn ẹ̀gbọ́n Joseph tí wọ́n bá ṣe Joseph bí wọ́n ṣe ṣe Joseph dáńtà sóko ẹni tí wọ́n fìyà jẹ tí wọ́n pọ̀ lójú tí wọ́n sọnù lónìí tó bá yẹ pé ọba jọba bó ti gbé bó ṣe sọ lóòótọ́ àti lòdòdó tí èsì pé bó ṣe ṣẹlẹ̀ bó wọ́n ṣe ta ni wọ́n ṣe ta á rí i pé kí ni Joseph ọba tí ní ìbò ti ní ìyẹn wọn ọba tí bọ́lá fún bí wọ́n ti bọ́lá fún yẹn. so ìwọ náà gbogbo ohun tó rí ti ń ṣẹlẹ̀ sọ yẹn gbà yí pé kí ni kí o lè bá níyì ní ọ̀la lọ́pọ̀lọpọ̀ kí ògo Ọlọ́run kó tó lè bá nítumọ̀ nínú ayé rẹ níwájú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ kí ògo àríkàwé kí wọ́n tún lè mọ̀ nípasẹ̀ ìyìn orúkọ ológo kí wọ́n tún lè níbẹ̀rù Ọlọ́run nípasẹ̀ ti ẹjú bó ṣe ní gbogbo kan tí ń ṣẹlẹ̀ sọ fún ìdí èyí dúró rẹ̀ sílẹ̀ mọ̀ rí nínú àrùn tí Ọlọ́run nígbà gbogbo láyé rẹ̀ ó sì rí wípé kí ni Ọlọ́run fúnra rẹ̀ nígbà tí àkókò rẹ̀ bá dé yóò gbé Ọlọ́run sókè bó ti wù kó pẹ́ tó Ọlọ́run kì í kọjá àkókò rẹ̀ agbára àti ní ẹ̀mí mímọ́ ìmísí ọgbà àti màtòye láti lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ títí dàkókò títí láti dúró ẹsẹ̀ mi títí dàkókò èyí tí Ọlọ́run tí yóò dé tí ó ṣètò láti gbé mi ga láti ṣe mí lógo láti mú mi wà nínú ipò mi láti mú wọn náà wà nínú ipò rẹ̀ tó tó àti yẹ Ọlọ́run yóò fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fáǹfààní mìíràn ètò tún fún mi fórí ọ̀fẹ́ mìíràn ìtìmọ̀ tó rí gbà lọ́dọ̀ rẹ nínú ìrìnàjò oṣù kẹsàn-án láti lè mọ gbọ́rọ̀ tùnú àti tura látọ̀dọ̀ rẹ láti lè mọ ètò rẹ tí wọ́n ní sí mi àti láti pé kó yé mi wípé ìwọ sì wà pẹ̀lú mi nígbà gbogbo níbi gbogbo lábẹ́ àkóso bó ti wù orí bàbá gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ogun padà sórí ọmọ sọ wípé ṣe
fún oore láwọn ìyà àti oore ọ̀fẹ́ láwọn àti àánú mìíràn tí mo tún rí gbà lọ́dọ̀ rẹ̀ nínú ìrìnàjò oṣù kẹsàn-án àyìn láti mọ bá mi sọ̀rọ̀ láti mọ kọ́ mi láti mọ tọ́ mi láti mọ sí mi níyè láì jẹ́ kó jí mọ̀ fún mi pé ìwọ sì wà pẹ̀lú mi lábẹ́ àkóso bó ti wù kó rí àní nípò kígbò ìpínlẹ̀ wà nínú okòwò kí lè mọ làkọjá ìwọ sì ń bẹ pẹ̀lú mi ìwọ sì jẹ́ agbára fún ìwọ sì mọ jẹ́ agbára fún ìgbà gbogbo bẹ́ẹ̀ ni kì yóò sí ìjákulẹ̀ kankan fún mi ní gbogbo ọ̀dọ̀ lábẹ́ àkóso bó ti wù kó rí àní ìwọ sì wà pẹ̀lú mi láti mú ètò àti ìfẹ́ rẹ ṣe ayé mi láti mú gbogbo tí ń ṣe rere wá sí mo ṣe nígbà tí àkókò rẹ̀ bá tó ìtòpé ìwọ Ọlọ́run kì í pẹ́ bẹ́ẹ̀ ni ìwọ Ọlọ́run kì í létí ògo ní fún orúkọ rẹ bàbá mo yìn ọ́ lógo mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi mo yìn ọ́ lógo mo dá gbogbo àtàwọn mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi ní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà mo júbà mo yìn ọ́ lógo ògo yẹn láti fọkọ àti títí lè bí ọmọ yọ fún orí láwọn yìí èyí tí wọ́n ṣe ní ayé mi pápá jùlọ àmì fún bẹ̀rẹ̀ ọ̀tún mìíràn èrò ọ̀tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti mọ kọ́ mi láti mọ tọ́ mi láti mọ dárí mi láti mọ fi mú mi súnmọ́ ìfẹ́ rẹ àti àṣẹ rẹ jù àti wá lọ láti mọ ìfẹ́ rẹ hàn mi nínú ìrìnàjò oṣù kẹsàn-án yóò àwọn oṣù yòókù lọ òṣìṣẹ́ bàbá mi mímọ́ ògo ní forúkọ rẹ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi agbára rẹ̀ pẹ̀lú mi èyí tí wọ́n tún sọ́dọ̀ tún fún mi láti mọ bá mi rìnrìn àjò oṣù kẹsàn-án fún títóbi agbára rẹ̀ pẹ̀lú mi ìyẹn pé tí wọ́n tún darapọ̀ mọ́ mi láti mọ bá mi rìnrìn àjò oṣù kẹsàn-án láti mú mi ṣe rere nínú rẹ̀ nínú ọlá àti ògo rẹ̀ tó tayọ jùlọ láti mú kí ọ̀rọ̀ ayé mi kó di ìyàlẹ́nu láti jọ lójúlá fún gbogbo ènìyàn bàbá mo mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ayé mo yìn ọ́ lógo àní fún títóbi agbára rẹ èyí tí wọ́n tún darapọ̀ bọ́ mi àyè tí wọ́n tún fi darapọ̀ bọ́ mi àyè tí wọ́n tún mú àwọn ayé mi ní ọ̀tún àyè láti mọ bá mi rìnrìn àjò mi tẹ̀síwájú nínú àjò kẹsàn-án láti mọ bá mi rìnrìn àjò síwájú àtiwájú nínú àjò kẹsàn-án láti mú kí ayé mi àdìgbò tó lè kún fún ọ láti ògùn ẹjọ àti máa lọ ògo ní fún orúkọ rẹ bàbá mi mọ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ àní fún títóbi agbára rẹ àyè tí wọ́n tún ti dàpọ̀ mọ́ rìn àjò mi sẹ́ àní ní ọ̀tún àyè láti mọ tẹ̀síwájú pẹ̀lú mi àyè nínú àjò ayé mi àyè láti mọ ṣe rere àyè láti mọ gbèrò ní rere àyè láti mọ pọ̀ sí rere tí gbàgbà tó fi ń jọ́lọ̀ Olúwa ò ṣe o bàbá mi mímọ́ ògo ní fún orúkọ rẹ èyí ní fún orúkọ rẹ àyè mọ̀ yẹn bàbá gbà ọpẹ́ Olúwa gbà ẹ̀yẹ ògo ní fún orúkọ rẹ pọ́sọ́ gbóṣe gbà ọpẹ́ Olúwa gbà ẹ̀yẹ títí ẹ̀yẹ mi ọmọ yìí mọ̀ gbórúkọ rẹ ga. àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mọ̀mọ́ sọ wípé ṣe fún àṣẹ àtagbọ́rọ̀ rẹ èyí tí wọ́n tún mú etí mi gbọ́ tó sì mú kó gbinlẹ̀ nínú ayé mi kó bọ́ sílẹ̀ rere láti mọ ṣoṣo rere pẹ̀lú jẹ́ pé láìpẹ́ láì jìnnà ìwọ yóò mú kí ète àti rere ayé mi kó wá sí mú ṣe ètí ayé mi tí ó sì kún fọ́pọ̀lọpọ̀ ìbùkún àti ògo rẹ èyí tí ó jẹ́ ẹ̀rí ńlá àti ìyàlẹ́nu ńlá fún gbogbo ènìyàn débi wípé àwọn yóò mọ̀ tó mọ̀ gbé ìyẹ̀wò sí àwọn pé èmi ni àbí èmi kọ́ tí sì lè mọ̀ fi àdúdùn sọ fún wọn pé èmi ni ògo ní fún orúkọ rẹ bá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣe àìní fún títóbi àtagbára rẹ àti àṣẹ rẹ èyí tí wọ́n tún ti sọ sínú ayé mi àìní pàṣẹ ọ̀rọ̀ rẹ ìtẹ́ pé wọ́n tún mọ̀ mi gbọ́ àìní òwúrọ̀ yìí àìjẹ́ pé wọ́n tún mú kọ́ bọ́ sílẹ̀ ìrora ayé mi láti mọ̀ sùn láti mọ̀ mú gbilẹ̀ láti mọ̀ mú kó mú kí ayé kó tún mọ̀ fọ̀ tókótókó àti wá lọ èyí tó jẹ́ pé àìní láìpẹ́ láìjìnà tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni àìní gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́rẹ́ mi àti èrè gbogbo tí mo lé ni àìní pátápátá yóò wá sí mi ṣe nípa agbára àti àṣẹ rẹ torí pé àìní láìpẹ́ láìjẹ́ àkókò tí wọ́n lọ ti ní àìní yóò dé ìwọ sì mú gbogbo ẹwà sí mu ṣe ìjà ayé mi yóò sì gba yí padà rí pọ́pátá ìjẹ́ pé gbogbo ènìyàn àníwó sì mọ rí mi yóò sì mọ ṣàwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wípé àní èmi àbí òun kọ́ ìtí mi ò sì mọ fà ìdúndà àwọn òpin kan àní èmi ni ìtòrí pé ìwọ ló ṣe bẹbẹ náà bàbá mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti èmi ológojọ mọ̀ sọ wípé ṣe gba ọpẹ́ àti èmi Olúwa àní fún ète rere ayọ̀ rẹ ayé mi pátá ètí wọ́n mú wá sí mu ṣe láìpẹ́ láì jìnnà àní pa agbára àti àṣẹ rẹ ògo ní forúkọ rẹ ìtòrí pé láìpẹ́ láì jẹ àní ayé mi yóò di wonderful àti ìyàlẹ́nu náà fún gbogbo ènìyàn tí gbogbo agbára tó fi jọ̀nà tí gbogbo yóò bẹ̀rẹ̀ sí jiyàn lára àwọn pé sọ àní èmi làbẹ́ èmi kọ́ ìtí mi ó sì mọ fi gbogbo ẹnu àti gbóyà sọ fún ẹ wípé kí ni àní èmi ni àní kì í ṣe lómìnira Olúwa ó ṣe alágbára jùlọ ṣe ológo jùlọ ṣe ẹlẹ́nu bàbá mọ̀ sọ wípé ṣe fún oore ńlá inú ayé bàbá gbà wọ́n pé Olúwa gbà yìí mi ògo ní forúkọ rẹ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ àti àṣetẹ̀ méjì mi sọ mi di mímọ́ àánú ni mo béèrè fún Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ àti àṣetẹ̀ méjì mi Olúwa sọ mi di mímọ́ nítorí ògo àti ìyìn lógo rẹ àdúrà rẹ rẹ ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú ni mo béèrè fún bàbá, àánú ni mo béèrè fún ẹlẹ́dàá, ní orúkọ Jésù ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àní àwáwí kan kò ṣe fún mi tí mo fẹ́ ṣe níwájú Ọlọ́run bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa sọ mi di mímọ́, oore ọ̀fẹ́ àti ìyọ́nú ẹ̀ ni mo béèrè fún bàbá, ṣàánú fún mi, dárí gbogbo tí ṣe kọjá jì mí. Olúwa sọ mi di mímọ́, nítorí ògo àti ìlógo rẹ ni bàbá. Àánú ni mo béèrè fún, oore ọ̀fẹ́ ni mo béèrè fún o Olúwa. àìtó pé wọ́ọ̀dì kan lọ́rùn tó wọlé rere wọlé pípé jùlọ, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa sọ mi di mímọ́, àní tí gbogbo agbára tó fi jọrọ bójú rẹ látòrí tèmi mọ́ wa bàbá, ní gbogbo orí kọjá ìbínú, ọ̀yà sọ mi di mímọ́, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Sọ mi di gbogbo agbára nínú àánú rẹ, nínú òròfẹ́ jùlọ Olúwa, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Sọ mi di mímọ́, tí gbogbo agbára tó fi jọrọ rùn Olúwa, kó ògbà ṣègbè tó mọ jẹ́ bójẹ́ tẹ̀lé ayé mi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, mo ń fẹ́ ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó sọ̀ ní Káfárì. Ìrìn àjò oṣù kẹsàn-án yìí, Ọlọ́run, jẹ́ kí ayé mi kó kún fún ògo àti ìlógo rẹ. Fún ìdí èyí, gbogbo tí ń jẹ́ àkọsílẹ̀ ibi búburú àdára gbogbo, èyí yóò kó wù tí a kọ nípa mi, èbí èyí tá lè mọ kọ nípa mi, àbí èyí tá ti ṣètò tá ń ṣe ìpinnu láti kọ nípa mi, kí gbogbo wọn àìkó di píparẹ́. Àti ohun tí wọ́n kọ́ ni o, àti ibi tí wọ́n kọ́ sí ni o, àti ohun tí wọ́n lò tí wọ́n fi kọ́ ni o, àti àwọn tí ń kọ́, àti àwọn tí ń bẹ náà, àti ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀, gbogbo wọn kí wọ́n di píparẹ́. Nítorí pé ògo rẹ nínú ayé mi ó gbọ́dọ̀ búyọ nínú oṣù kẹsàn-án yìí. Ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa ṣe fún mi ṣe. Kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn kàìní, àwọn ẹni bí ẹni búburú ni Sátánì àtàrí kékeré, ègún, èpè àti bàjẹ́ ìmú rẹ gbogbo, ó yá àdìkó jẹ́ aláìlágbára lórí ayé mi àti gbogbo tí ń ṣe tèmi pátápátá. Nítorí ògo àti ìlógo rẹ, àní nínú ìrìn àjò oṣù kẹsàn-án, kí ìrìn àjò ògo mi ó yá kó gbilẹ̀, kó milẹ̀, kó sì bẹ̀rẹ̀ sí fọ́ọ̀n tógún tó àṣetàṣe ti bú agbára rẹ̀. Olúwa ṣe ìrìbọmi fún mi ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì. Nítorí kí ògo ayé mi kó lè fọ́ọ̀n bó ti tó yẹ kó, bó ti tàjí bó ti yẹ, gẹ́gẹ́ bí ìran àti ètè tí wọ́n ti ní fún mi, pé ìrọ̀lẹ́ àfíà ni wọ́n ní fún kí n ṣe fún mi. Kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí ó fògo fún Ọlọ́run alààyè? Kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí wọ́n lòdù sí? Ó yá ẹ̀jẹ̀ Jésù kó fọ́ọ̀n náà pátápátá láì kó eruku tó kéré jù lọ. Kí gbogbo kó di ìfàtútù gbogbo kó lọ ayé mi, kó sì di jíjòrú tẹ́rú láì kó owó kan. Ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣe ọ̀tun ní Káfárì, Olúwa ṣe fún mi. Àní ìdáláre látọ̀dọ̀ rẹ wá kí túbọ̀ mọ rí gbàtà sí wa lọ. Níwájú ìjìyà gbogbo ya kí túbọ̀ mọ dé ìdáláre. Olúwa nígbà gbogbo, Olúwa túbọ̀ mọ dá mi láre. Níbi gbogbo, ní ọjọ́ gbogbo, ibi yóò kó òkè lè dé lágbàáyé, lórílẹ̀-èdè yóò kó òkè wà lágbàáyé, Olúwa kí mọ dé ìdáláre. Olúwa kí mọ ní ìdáláre gbà, Olúwa túbọ̀ dá mi láre. Níwájú ẹnikẹ́ni yóò kó lè wà. Ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa ṣe fún mi. Oore ọ̀fẹ́, àánú, ojúrere, ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ, ìgbéga àti ìṣílógo rẹ àti ti ènìyàn pátápátá ju ti àwọn oṣù tí mo ti lò kọjá lọ. Ó yá kí túbọ̀ mọ ní wọn gbà lọ́pọ̀lọpọ̀ nínú oṣù kẹsàn-án, kí ẹ̀rí ayọ̀ ògo mi tó tayọ tó ga jùlọ kó wá bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ. Ìyẹn pé kí ògo mi kó wá bẹ̀rẹ̀ sí fọ́n, ẹ̀rí mi kó túbọ̀ lógo, kó túbọ̀ lágbára ju ti àtìwá lọ, tí gbogbo agbára tó fi jọ lọ́rùn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ayérayé bàbá, àní ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ìtọ́sẹ̀ ní Káfárì ni bàbá. Àyíwá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi ní orúkọ Jésù lẹ́ẹ̀kan sí. Àní mo béèrè fún ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá ní orúkọ Jésù Kristi. Àyíwá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sẹ̀ ní Káfárì bàbá. Àní nítorí ìṣelógo àti ìlógo rẹ̀ nínú ayé mi, àní nítorí búbú ògo mi nínú ayé mi nínú ọ̀rọ̀ Jésù kẹsàn-án yìí, Olúwa ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Àní kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ bí búburú pátá
gbogbo èyí tá ń kọ́ nípa mi àbí ìta ti kọ sílẹ̀ nípa mi àbí ìta ni mo kọ́ nípa mi sẹ́ àbí ìta ni ṣètò láti mo kọ́ nípa mi èmi ọ̀fẹ́ bẹ́ẹ̀ ti ṣe olúwa àdìbò kò ti pípa rẹ àti ohun tá a kọ́ ni o àti èyí tá a tún ṣètò àti kọ́ ni o àti ibi tá a kọ́ sí ni o àti ohun tá a fi kọ́ ni o àti ọwọ́n tí wọ́n kọ́ àti ẹtí bínú àti tábìlì ọ̀wẹ́ ní orúkọ Jésù gbogbo kí wọ́n ti pípa rẹ àní torí ìgbéga àti ṣológo rẹ nínú ayé mi nítorí ìmúṣẹ ìlérí àti bájẹ́bọ̀ rẹ nínú ayé mi olúwa àní ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ́ni káfáàrí ṣe àní kí ni gbogbo ohun tá a kọ́ nípa mi níbi ní búburú ní àdára àbí tẹ́nikẹ́ni yóò lè mọ kọ́ nípa mi ní búburú ní àdára ṣe àbí tá a ti kọ́tọ́ àbí tá a sì fẹ́ mọ́ kọ́ ni àbí tá a sì tún láti mọ́ kọ́ ni olúwa gbogbo ẹkún wo ti pé parẹ́ àti ohun tá à ń kọ́ àti ibi tá à ń kọ́ sí àti àwọn tí wọ́n kọ́ àti ohun tí wọ́n lò tí wọ́n fi kọ́ àti tí ń bẹ náà àti tí tàbí gbogbo ẹkún wo ti pé parẹ́ ní orúkọ Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù Kristi sọ́ni kábàárì bàbá ni mo béèrè fún ọlọ́run yẹn bàbá ṣe fún mi sẹ́ olúwa ṣe fún wa ju agbára tó fi jọ ọlọ́run ni àní kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àṣẹ parí àwọn ka ènìyàn àwọn ìkòkò sátánì àtàrí kiri rẹ̀ gbogbo ìjọba búburú ni àní ègún èpè àti bájẹ́ ìbúrò gbogbo oya àníkíwò dẹ́lẹ́ lágbára lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi àníkíwò dẹ́lẹ́ lágbára lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi àníkí gbogbo agbára kó dasán kó tó fún lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi sẹ́ àníjẹ́ ìjábá rí èyàn kọ́ àyè tó ti wà tó fà lórí ayé mi àti gbogbo ṣíṣe tèmi oya àníkó jókòó pátá àníkó ti fa túbọ̀ àníkó sì jókòó pátá yorùkọ Jésù bọ́ọ̀bù tuntun àbí ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ wá ṣe fún mi àdìkí gbogbo tí ń ṣàṣe parí àwọn kàlẹ́ sátánì àtẹ̀ríkà àti àwọn fèrèsọ àti ègún èpè bàjẹ́ mú ìran gbogbo àdìkó bàjẹ́ kó dálẹ́ àgbàrá pátá lórí ayé mi kókó tó gbọdọ̀ ní pátápátá sílẹ̀ ayé àti ogun ṣe tèmi fún ọlọ́run lẹ́ẹ̀kan sí ànítorí ògo àtìlógo rẹ̀ ànítorí ṣeré ànílérí àti bàjẹ́ gbọdọ̀ dúró ayé mi sẹ́ àti ìmúṣẹ lérí bàjẹ́ gbọdọ̀ bàbá àníṣe gbogbo ṣe èṣù kò jẹ́ ya ṣe ìrìbọmi fún mi ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù bàbá ya ṣe fún mi sẹ́ bàbá ànítorí ìgbéga àti ìṣòro àdálẹ́ àti ìmúṣẹ lérí àti bàjẹ́ ayé mi àní fún ìmógo mi gbòòrò àdáti mú ògo mi fọ níbi ìgbà nínú oṣù kẹsàn-án bàbá ní orúkọ Jésù Kristi ẹ̀yà ṣé èrè bọ́mí tó yẹ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi olúwa àníkéde àwọn ohun tó wà nínú ayé mi tí ó fògo fún ọlọ́run aláyé àníkéde àwọn tó wà nínú ìtúnú ọlọ́run òtún sí orí ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà kó fọ́ ọ̀dà pàpàtà láì kó eruku tó kéré jùlọ nínú ayé mi sẹ́ àní ẹ̀yà ti gbogbo tí mo yá fa òtún kúrò nínú ayé mi láì kó ohun kọ́ ní orúkọ ti Jésù Kristi ìtọ́ pé ìwọ́n sá ti dá mi àní láti mọ jẹ́ ohun ìwúrí àtúnwò àmúyẹ̀gàn fún ọ ni àní ẹ̀jẹ̀ Jésù Kristi àfi ṣe ìrírí ṣe ìbọmi tó yẹ fún mi ní ẹ̀jẹ̀ Jésù Kristi kí gbogbo ohun tí ò fògo fún ọlọ́run ayé mi àìkí ohun tí ò múlò ọlọ́dọ̀ ẹ̀yà kó di fífọ́ dànù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi láì kó eruku tó kéré jùlọ nínú ayé mi mọ́ àìkí gbogbo kó di fàtúgbò kó lu ayé mi àìrí láì kó owó kọ lu ayé mi mọ́ ayé mi kó wá mọ jẹ́ òun àmúyangàn fún ọlọ́run àrẹ nígbà gbogbo àìká ìbí kó wá mọ jẹ́ àwòkọ́ṣe rere fún ọlọ́run nígbà gbogbo àìké ìbí kó wá jẹ́ òun àwòdùnnú fún ọlọ́run nígbà gbogbo ọjọ́ ayé mi sẹ́ bàbá àní ìrìbọmi tuntun ayọ̀ ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fi tọ́sán ní káfárí bàbá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi orúkọ Jésù Kristi ọ̀yá àríjú tí a ṣẹ̀yìn wá lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní orúkọ Jésù látọ̀ wọn dá mi láre àyè kí tó mọ rí dáláre gba wá tó mọ dàmí láre àyè kí tó mọ rí dáláre yẹ kí tó mọ dẹni dáláre tí gbogbo agbára tó fi jọ níbikíbi yóò kó òkìrì dáláre ní orílẹ̀-èdè òkìrì wà ní gbogbo ọjà ayé mi sẹ bàbá àyè wá tó mọ dàmí láre bó dàmí láre wá tó mọ mú mi wá tó mọ sọmi dẹni dáláre bó ṣe rẹ yẹ kí tó mọ rí dáláre gba bó ṣe rí gbà lọ àyè mú kí ògùn ayé mi kó tó lè bóyá bó ṣe bóyá pátá àyè bẹ̀rẹ̀ láti ní oṣù kẹsàn-án àyè ògùn ayé mi kó lè mọ fọ bó ṣe bóyá bá àti mọ mú dáláre wá tó mọ dàmí láre ní mọ rí dáláre gba kí tó mọ dẹni dáláre gba gbogbo lọ́jọ́ gbogbo ní orúkọ Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní káfáàlì bò bá fi ṣe fún mi ṣe ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sọ̀ ní kábàárì mo bá ṣe fún mi ní orúkọ Jésù Kristi àìlójú àti ẹ̀wọ̀n àlójú gbogbo àwọn oṣù tó ti kọjá lọ oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti gbéga ṣòro gbà dọ́là dáláre rẹ àti tí ènìyàn gbogbo yá kí tó mọ̀ rí wọn gbàjú bó ṣe rí bá lọ àìkí tó mọ̀ rí wọn jà tí wà lọ ayé kó tó mọ̀ kún fún bùkún ògo láti wáyé tọ̀tẹ̀ wà lọ àìní ògo ayé kó tó mọ̀ bí bó ṣe búyọ lọ ẹ̀rí rere mi àìní kó tó mọ̀ fọ́ togotogo àìní rí mi kó tó mọ̀ lógo ju bó ṣe lógo lọ àwọn èrè mi kó tó mọ̀ gbilẹ̀ kó tó mọ̀ lágbára kó tó mọ̀ lógo ju bó ṣe lógo kó tó mọ̀ táyà àti wà lọ olúwa àìní gbọ́ fi ṣe ìrìbọmi tó fún mi ẹ̀jẹ̀ Jésù Kristi àìtọ́sọ̀ ní káfáàlì tí wọ́n agbá tó fi jọ̀dọ̀ àìláti fi mú ète àti ète ayọ̀ rẹ wá sí mi ṣe dàbí ní kọ̀ọ̀kan ìjẹ́ pé àníṣe ìgbéga ìṣòro oore ọ̀fẹ́ àánú àtọ́jú àti ìrànlọ́wọ́ àti ìdálẹ́ rẹ àti ìtẹ̀lẹ̀ gbogbo àìkébò tó àmọ́ rí wọn gbàjú ẹ̀sìn wa lọ lójú àwọn ojú táwọn oṣù kọjá lọ nínú àgbẹ̀rẹ̀ àtúnú àjù kẹsàn lọ ẹ̀rí ayọ̀mí kó tó àmọ́ kó tó wà lórí mi rẹ̀ bó ṣe mi lọ kó ẹ̀rí ayọ̀mí kó tó bọ̀ lógo ju bó ṣe lógo lọ ògùn ayé kó tó àbúyọ bó ṣe búyọ lọ ní orúkọ ti Jésù Kristi tí wọ́n sáré sí ìfúnni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ ní àkọ́tún láti lè rin àwọn ìrìn àjò oṣù kẹsàn-án yìí ní ayọ̀ àti àlàáfíà àti gbogbo ìrìn àjò ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà láti lè ṣe rere nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí àti ní gbogbo ìrìn àjò ọdún yìí pátápátá Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ní àkọ́tún nítorí pé èmi ò lè dá kankan ṣe láì sí agbára àti iná mi mímọ́ rẹ àdúrà rẹ rọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi ayérayé alágbára jùlọ mo béèrè fún àkọ̀tun agbára àtìlẹ́yìn mímọ́ lórí agbéwọ̀ mi lódìdí ìbéèrè fún àkọ̀tun agbára àtìlẹ́yìn mímọ́ ní orúkọ Jésù agbéwọ̀ mi lódìdí àyè mo ń béèrè fún àkọ̀tun agbára àtìlẹ́yìn mímọ́ ní orúkọ Jésù gbéwọ̀ mi lódìdí o bàbá àyè láti lè ṣerere nínú ìrìnàjò oṣù kẹsàn-án àyè láti lè ṣerere ní gbogbo ìrìnàjò tó kù tó dùn ìparí àyè láti lè ṣe ní gbogbo ìrìnàjò kú ayé mi ṣe àkọ̀tun agbára àtìlẹ́yìn mímọ́ bàbá gbéwọ̀ mi lódìdí olúwa nítorí pé kò sóhun tí mo lè dá ṣe láì ṣe agbára àtìlẹ́yìn mímọ́ rẹ̀ láì mi èmi kò mọ̀ ní agbára kankan àyè láì ṣe agbára tí náà mọ̀ ẹ̀nu ayé mi èyí mo ṣe kí olúwa ọlọ́run ayérayé olúwa kọ́ mi fún àkọ́tún agbára tí náà mímọ́ rẹ̀ àní láti lè tayọ àní láti lè ṣe rere láti lè gbìlẹ̀ fún rere àní ju ti àwọn àtẹ̀yìnwá lọ nínú ìrìnàjò oṣù kẹsàn-án yìí àní ní gbogbo ìrìnàjò ọdún iṣẹ́ àti ní gbogbo ìrìnàjò ayé wọ̀wọ́ àní láti mọ̀ tọ́ láti mọ̀ gbé láti mọ̀ ṣe rere ní gbogbo ọ̀nà olúwa kọ́ mi fún náà àtàgbára rẹ̀ èyí náà mi máa ti agbára ni mo fi máa gbé wọ̀ lódìdí èyí náà mi máa ti agbára ni mo fi máa gbé wọ̀ lódìdí ó yà kún fún náà àtàgbára àti wá lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ̀yà kí ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀n togotogo èrò àlàáfíà tí wọ́n ní sí mi ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ kí gbogbo ẹ̀yọ́ bẹ̀rẹ̀ sí rí ẹwà àtògo àti tóbi nínú ayé mi ní gbogbo ọ̀nà wípé lóòótọ́ àti lódodo ìwọ Ọlọ́run dára sí mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti ní ẹ̀mí mọ́ ni mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí àní agbára àti ní ẹ̀mí mọ́ ayé mi kò tó bàbá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún àti máa lọ àní agbára àti ní ẹ̀mí mọ́ ayé mi kò tó kan bàbá ayápọ̀ kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ju àti máa lọ ní orúkọ Jésù Kristi ayé mi akótóbọ̀ gba ìyanu bó ṣe gba ìyanu lọ olúwa ète ayọ̀ rere tí wọ́n ní fún ayé mi ni èrò àlàáfíà tí wọ́n lọ sọ pé wọ́n ní ṣe àkọ́bẹ̀sí wá sí ìmúṣẹ ní kankan bá ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run tí kì í pẹ́ ìwọ Ọlọ́run tí kì í létí ìwọ Ọlọ́run tí kì í kọjá àkókò rẹ̀ olúwa àdìkọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdìjú àti wá lọ gbogbo ètò rere tí wọ́n ti ní fún ẹ̀mí akọ́bẹ̀sí wá sí ìmúṣẹ báyìí gbogbo rere ayọ̀ tí wọ́n ti ní fún ẹ̀mí akọ́bẹ̀sí wá sí ìmúṣẹ báyìí èrò àlàáfíà tí wọ́n ti ní fún ẹ̀mí orúkọ Jésù akọ́bẹ̀sí wá sí ìmúṣẹ ti gbogbo agbára ni tó fi jọ orúkọ Jésù ayé mi akọ́bẹ̀sí fún tògótògó ṣe bá àní iṣẹ́ mi ọkọ̀ bẹ̀ fún tògótògó rẹ̀ oore àìmọ̀ akọ́bẹ̀sí wá sí ìmúṣẹ bí ayé fún pátá gbogbo àní ètè rẹ̀ àti rẹ̀ yẹmi akọ́bẹ̀sí wá sí ìmúṣẹ ní orúkọ Jésù rẹ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbó wọ̀mí lójijì olúwa àní èrò àlàáfíà tí wọ́n rí akọ́bẹ̀sí sí farahàn báyìí àní gbogbo ojú kọ́ ẹ̀sìn bẹ̀ rí àní wọ́n sì mọ́ gbọ́ àní pé lóòótọ́ àti òdodo àní wọ́lọ́ dára lóòótọ́ wọ́lọ́ sì bẹ̀lẹ̀ agbára rẹ̀ sì bẹ̀ síbẹ̀ jíṣẹ́ àní gẹ́gẹ́ bó ṣe ń ṣe bí àwọn sì tún ṣe jíṣẹ́ olúwa àní kún fún ẹ̀mí àtagbára rẹ̀ ayaba kun fún ẹ̀mí àtagbára rẹ̀ oya ẹ̀rẹ̀ rẹ̀ àyè tí wọ́n ti fẹ́ mi akọ́bẹ̀sì wá sí mi ṣe báyìí àní gbogbo rẹ̀ rẹ̀ àyè àfáà tí wọ́n ti mi akọ́bẹ̀sì wá sí mi ṣe báyìí olúwa ògùn ayé bùkọ́ sí bẹ̀sì bóyọ àní kébì ó bẹ̀sì ta inú gbogbo tí wọ́n bá tó fi jọ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ olúwa kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún olúwa gbé wọ̀ mí lódìdí olúwa ju ti àtẹ̀yìn wá lọ ju àwọn oṣù tó ti kọjá lọ àyè kọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ ṣe rere àyè kọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ rógòlò àyè kọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ tayọ ti gbogbo agbára ní tí òfin jọ lọ́rùn olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ní àkọ́tún ya gbé wọ̀ mí lédìdí àní kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo ń béèrè fún bàbá àní kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ayérayé o ní orúkọ Jésù Kristi ju ti àwọn oṣù tó ti kọjá lọ àyè ju ti àwọn oṣù tó ti kọjá ní orúkọ Jésù àyè kọ́ bẹ̀ sí gbà mí láti ṣe rere àyè kọ́ bẹ̀ sí gbà mí láti mọ fọ́ ọdún ògo àyè kọ́ bẹ̀ sí gbà mí láti mọ tayọ àyè kọ́ bẹ̀ sí gbà mí láti mọ gbilẹ̀ fún rere ní orúkọ Jésù bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ olúwa kún mi fún agbára olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ olúwa kún mi fún agbára àti òkè wa ìdẹ́ mi àti gbé wọ̀ mí lódìdí agbára àti òkè wa ìdẹ́ mi àti gbé wọ̀ mí lódìdí ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo olúwa àyíká yìí kọ́ bẹ̀ sí gbà mí láti mọ ṣorere àyíká bẹ̀ sí gbà mí láti mọ tayọ àyíká bẹ̀ sí gbà mí láti mọ fọ́ ọdún ògo àyíká bẹ̀ sí gbà mí láti mọ gbilẹ̀ fún rere àbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àtòbí kọ́ mi fún ẹ̀mí mímọ́ ológo tó yóò ní orúkọ Jésù Kristi àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ èyí ní ẹ̀mí mímọ́ àti òkè wa ni mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí èyí ní ẹ̀mí àti òkè wa ni mo fẹ́ gbé wọ̀ mí lódìdí àjùlọ ní orúkọ Jésù àkọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èbè àdèmọ́ bẹ́ẹ̀ akọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ẹlẹ́rù ya kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti ọ̀bà kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ní gbogbo rẹ̀ nígbà gbogbo ìjọsìn àyíkọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ ṣe rere
rere àìkọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ ọdún ògo àìkọ́ bẹ̀rẹ̀ sí gbà mí láti mọ tàbí láti mọ lékèsà àìní oore tẹ́nìkẹ́ ló gbéṣẹ́ nínú rẹ̀ àìkọ́ bẹ̀rẹ̀ sí gbégbé ṣe fún mi báyìí àìní oore tẹ́nìkẹ́ ló gbéṣẹ́ nínú rẹ̀ àìkọ́ bẹ̀rẹ̀ sí gbégbé bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ láti bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àbọ̀ fi àdúrà tóbi rẹ̀ hàn láì mi kọ́ mi fún ẹ̀mí àtàgbára ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìwọ ni àpáta ayérayé iná àti ara jónirun ẹni tó bá kọlù afọwọ́mọwọ́mọ ẹni tí wọ́n bá sì kọlù alọ́lù lóhun tí ìwọ Ọlọ́run alààyè wí. Ìwọ ló ń ṣáájú àwọn àyànfẹ́ rẹ lọ tó sì ń kọlù gbogbo ṣíṣe àwọn ọ̀tá wọn nítorí pé ìwọ jẹ́ iná àjónirun láti ṣe ọ̀nà wọn ní rere. Bí mo ti ń tẹ̀síwájú nínú ìrìnàjò oṣù kẹsàn-án yìí àti gbogbo ìrìnàjò ayé mi yòókù Olúwa mo béèrè fákọ̀tọ̀ agbára àti ẹ̀mí mímọ́ rẹ wàá sọ bí di àpáta jìgbòrò iná àti ara jónirun nínú rẹ láti mọ kọlù láti mọ lọlọlọ láti mọ jóru tírútírú gbogbo tí ṣe ti sátánà tàrí kéré gbogbo kò yóò kó tó lè mọ jẹ́ ìnira àbí ìdààmú fún ayé mi àbí fún ìdílé mi àbí fún kó tí ṣe ti tèmi pápátá Olúwa wàá túbọ̀ sọ bí di àpáta jìgbòrò iná àti ara jó nínú rẹ tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dọ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run àpáta ayérayé ìjẹ́pẹ́ ẹ̀kẹ́ tó bá kọlù afọ́tútú èyí tí wọ́n bá sì kọlù alọ̀lóló ìwọ Ọlọ́run iná àti àjọyọ̀ tí ṣáájú àwọn tìrẹ lọ àti tí ó palẹ̀ gbogbo àwọn tàmọ́ kúrò lójú láti mọ ṣọ̀nà àwọn ẹ̀fẹ́ ní rere akọ̀tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè máa gbé wọ̀ mí lójijì èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì àìdúnú rẹ wá sọ mi di àpáta jìgbòrò pátápátá nínú rẹ àìdúnú rẹ wá sọ mi di iná àti àjọyọ̀ nínú rẹ pátápátá àìdíjú tí àtẹ̀yìnwá lọ Olúwa àgbọ̀ sọ mi di àpáta jìgbòrò nínú rẹ tàtúmọ̀ lọ Olúwa ìjọ tàwọn sọ mi di iná àti àjọyọ̀ àtẹ̀yìnwá lọ nínú rẹ sẹ́ o jẹ́ pé àìní gbogbo ẹnikẹ́ni tó bá kọlù bẹ́ẹ̀ àbọ̀ fọ́tò èké tó má sì kọ́ àṣìmọ̀ lòlòlò Olúwa ìjẹ́ pé ní gbogbo òrìn àjọ kọ́ bá tá gbogbo àìní gbogbo ẹnikẹ́ni tó bá jó láti jẹ ìyọnu àbí ìnira àbí takò fún mi àìní fún mi àìní kíkọlù yóò mọ̀ jẹ́ kíkọlù àìnílò yóò sì mọ̀ jẹ́ lóró àìjíjò yóò mọ̀ jẹ́ jíjò fún mi pátá ní orúkọ Jésù Kristi Olúwa kọ́ mi fún onímọ̀ mi má àti agbára àjọ àti wá lọ sí Olúwa tó mọ̀ sọ mi dá pátá gbogbo ní àtàjọ nínú rẹ̀ pátá láti mọ̀ kọlù láti mọ̀ lò láti mọ̀ jó pátá gbogbo tí ṣe sẹ́tẹ́nì àtàrí kiri rẹ̀ gbogbo tí ṣe ègún èpè àti báyìí múlò gbogbo pátá ìjẹ́ pé èké tó bá kọlù bá mọ̀ fọ́ tutù àìjọ́ ti ní àtúnṣe kankan mọ́ níwájú tẹ̀mí akọ́mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ iná mi má àtàgbára ni mo bẹ̀rẹ̀ wá gbé wọ̀ mí lójijì Olúwa iná mi má àtàgbára ni mo bẹ̀rẹ̀ wá gbé wọ̀ mí lójijì Olúwa sọ mi dá pátá jìgbòrò ní àtàjọ nínú rẹ̀ pátá èyí tí ń pa gbogbo tí ń jẹ́ ègún èpè àti báyìí múlò jẹ́ èyí tí ń kọlù tí ń lọ́ọ̀lù ló ti ń jóru tẹ́rú àìgbó tí ń ṣe ègún àti báyìí múlò èyí jẹ́ pé èyí tí ń kọlù tí ń lọ́ọ̀lù gbogbo tí ń ṣe ogun ègún èpè àti báyìí múlò táwọn kan ní ṣe mi wá gbogbo èyí jẹ́ pé àìdẹ́nkẹ́ni kí o tó bá kọlù àmọ́ fọ́ tó yóò sì láti ṣe kankan mọ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ ńlá kún fún agbára rẹ̀ ya kún fún ẹ̀mí mímọ́ òrà kún fún agbára iná àtàgbà mo bèrè fún ẹgbẹ́ wọ̀mí jà tí wọ́n lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mọ́ gbàgbé o àdúrà tí ọba ti wúlò fún ọ èyí tó fi dákẹ́ tó fi mọ òwòrán yẹn láti mọ gbà fèmí mọ́ ń tẹ ọdún mọ́ nígbà gbogbo bó ṣe mọ̀ pé èmi nìkan kọ́ ni mo mọ́ sọ wo tó bá bọ́ lọ́wọ́ ogun kan kò tí tán o ogun mi tún dúró dé ọ nítorí pé kí ni àwọn ẹni bí yẹn àwọn òfìgbà kan sinmi tí wọ́n bá léèyàn tí wọ́n bá rí yàn bá tí wọ́n bá fi bọ́ tí wọ́n bá fi lè rógo kan gbà èdò pé kí ọmọ rí mi gbà ètí wọ́n tí wọ́n tún wá rí gbà bí ó sì gbà padà ni wọ́n mọ́ wá oṣù kẹjọ borí wọ́n lérò pé o ti borí wọn tán o àwọn tí o ti parun ṣùgbọ́n àwọn kò sì tún dìde wọn kì í tàn wọ́n pọ̀ ni so fún ìdí èyí ìwọ ló kù sí lọ́wọ́ láti mọ túnra dì ní ojoojúmọ́ láìsinmi àti lásàrẹ̀ ìdábàjọ́ Jésù sọ pé ẹ mọ gbàdúrà láìsinmi àti lásàrẹ̀ ìjábọ̀ tí Paul apostole sọ sọ àníṣe ẹ mọ gbàdúrà nígbà gbogbo títí tí ayọ̀ yóò fi kún títí tí Jésù èdè a mọ gbàdúrà náà láti mọ bèrè fákàntà agbára ni nítorí pé Sátánì fìgbà kan sí mi àwọn ìjọba kò fìgbà kan ó tiẹ̀ rí ìtọ́tọ́ aburú bẹ̀ gẹ́gẹ́ ni àwọn ègún ìpè àti májèmú ìran yẹn torí àwọn eléyàn so ìwọ tó bá sinmi ó kù sọ́wọ́ rẹ̀ ohun kan tó bá ṣe pàtàkì fún mi ni pé so àdúrà tó bá tá ti rí pé kò wúlò fún ọ yẹn èyí tó fi fọwọ́ lẹ́rán tó mọ òwòrán yẹn láti mọ gbà fún mi káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ẹ̀rù tó ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi ìwọ Ọlọ́run jìrìjìrì tó ń gbé gbogbo tí ń ṣe jìrìjìrì mi oṣù kẹsàn-án tó ti mú yìí wàá túbọ̀ tún mi kì fún agbára rẹ̀ wàá túbọ̀ tún mi kì fún iná mi mímọ́ rẹ̀
wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnì lánàá pátá èyí tí ń gbé gbogbo tí ń ṣe àti jìnnìjìnnì mi láti mọ gbé gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì àwọn ènìyàn ní gbogbo mi pátá ìjẹ́ pé gbogbo bí kébì yóò kó tí wọ́n ti lè kọ́ àjọ tí wọ́n ti máa gbégbèsè ìbí nípa mi àmúyó bí ọtí wà ní wọ́n mọ ẹ̀jẹ̀ rárá mo sì mọ jẹra ní àjẹrun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí wọ́n sì mọ parun sínú kòtò tí àwọn bá gbé fún àti sínú àwọn tí wọ́n bá dé sílẹ̀ fúnra wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo béèrè fún jútà tí wọ́n lọ́ọ́ bá ẹ̀yà gbé wọ̀ mí lódìdí ìrìn àjò oṣù kẹsàn-án ni a tún tẹ̀síwájú nínú rẹ̀ tí gbogbo agbára tó àfi ń jẹ́ Ọlọ́run ni mo ní ju gbogbo àwọn oṣù yòókù àti olò kọjá lọ wọ́n á tọ̀ kọ́ mi kì fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ sẹ́ á tọ̀ tó mi kì fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ nínú rẹ̀ á tọ̀ sọ mi di ẹ̀rù ńlá ètò gbogbo tí ń ṣẹ̀rù gbogbo mi ètò pé ìwọ lọ́lọ́run ọba ẹ̀rù tó gbogbo tí ń ṣẹ̀rù mi á tọ̀ sọ mi jìnnìjìnnì ńlá ètò gbogbo tí ń ṣe jìnnìjìnnì ni nítorí pé ìwọ lọ́lọ́run jìnnìjìnnì tó gbogbo tí ń ṣe jìnnì kọ́ bàtà Ọlọ́run ayé rẹ kí gbogbo ẹnikẹ́ni tó àtúnṣe pẹ̀lú àdé ayọ́lẹ̀ nínú àfọ̀gúnjáde ayé mi sẹ́ àdìkọ́bẹ̀ sí mú ẹ̀jẹ̀ rẹ̀ láàmúyọ́ bí ọtí wà dùn kó bẹ̀ sí ìjìnlẹ̀ ní àjẹrù gẹ́gẹ́ bí àṣẹ àti ọ̀rọ̀ rẹ̀ àdìkọ́bẹ̀ sí kóòtù kò dáhùn gẹ́gẹ́ fún àwọn kí wọ́n sì bẹ̀rẹ̀ sí parun sínú àwọn tí wọ́n jẹ sínú àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ Olúwa kọ́ mi fún un náà mi àtàbí aṣọ mi di ẹ̀rù láti jìnnà nínú ẹ̀pá àjà tí wọ́n lọ ìjẹ́ pé àní gbogbo ẹnikẹ́ni ó kò tún dájú dìde fún ìtakùn àbí yẹlẹ àbí ìnira fún mi àbí láti mọ fà kóòtù àti ẹ̀fọ́ olóbi sọ̀rọ̀ àbí láti mọ jẹ́ ìnira fún mi ó wúra àní pé parun àní ọmọ parun nípa ìmọ̀ àti ìtara rẹ̀ ìtọ́pá láti kọ́ mi pé ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́ ẹni yóò kó wù kọ́ jẹ àìtọ́ bá yọ mí lẹ́nu yóò rìn àjọṣe yóò sì gẹ́ra ìdádúgbò Olúwa àdìkọ́mi fún ẹ̀mẹ́ta wá sọ mi di ẹ̀rù láti jọ ẹ̀dá pátá nínú rẹ̀ ìjẹ́ pé ẹnikẹ́ni olóòdó láti mi láti mọ yọ̀bílẹ̀ nù yálà lọ́nà jíjà àbí nítòsí àní láti lè gbé láti mọ yọ̀bílẹ̀ nù àbí nira ma ìjẹ́ pé ike ìtọ́ba dán o àdìsẹ́ àní abalọ́ àní kò dín mú jẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí àyẹ̀kún fún agbára rẹ̀ lásọ mi di ẹ̀rù láti jìnnà nínú pàpàtà àti ọkọ àyè tún mi di ẹ̀rù láti jìnnà pàpàtà àti ọjọ́ lọ ìjẹ́ ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yọ̀lẹ̀ tẹ́ ìgbọ́dọ̀ bọ̀ náírà mọ́ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àyẹ̀kún fún agbára lásọ mi di ẹ̀rù láti jìnnà nínú pàpàtà àti ọjọ́ lọ kóògùn àyẹ̀tún lè mọ jẹ́ tìbú jẹ́ tìbú láti mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi ilẹ̀ mi ìpè mi ire mi àyọ̀mọ́ mi ìṣẹ̀dá mi tẹ́ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú tó yẹ kí n jogún tí wọn ò rí lò tí wọ́n fi kú ni ọ̀yá gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí di gbà fún mi kó sì mọ̀ di ìlò fún mi láì mú ìnira kankan dání nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti ẹ̀mí gígùn ọ̀yá kí n bẹ̀rẹ̀ sí rí gbogbo wọn lọ àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ̀ rẹ̀ bó bèrè fún bàbá gbé wọ̀ mí lójijì Olúwa àríjú tí àwọn oṣù tó ti kọ́ ya kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ ayé rẹ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yá gbogbo tún ṣe ògo mi ìpè mi ire mi ayọ̀ mi gbéga mi àṣeyọrí mi àríntẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣáájú ìdíjọ́ yẹ kí wọ́n tún orí òtún ọkùnrin tí sara àwọn ògo mi gbogbo ẹ̀ pátápátá kọ́ bẹ̀rẹ̀ sí dìgbà fún bàtàdé àkòsí mi kan ní orúkọ Jésù àní gbogbo ẹ̀ pátápátá kọ́ bẹ̀rẹ̀ sí dìgbà fún ní orúkọ Jésù àní gbogbo ẹ̀ pátápátá kọ́ bẹ̀rẹ̀ sí dìgbà fún ní orúkọ Jésù tí gbogbo agbára tó fi gbogbo ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí dìgbà fún ní orúkọ Jésù láì mú ìnira kàkà tí wọ́n ní ẹgbẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ ti gbà fún ní orúkọ Jésù Kristi nítorí ògbà tí wọ́n ẹgbẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ ti gbà fún ní orúkọ Jésù àkóso jílò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti ẹ̀mí gígùn pẹ̀lú ìtura àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà mo bá gbówó nídìí àní gbogbo tí ń ṣe ìpè mi ògo mi rí ayé mi àgbéga mo kọ́ bẹ̀rẹ̀ ti gbà fún ní orúkọ Jésù Kristi àní tí èyíkéyìí ó kó jẹ́ àní tí ó mẹ́ ògo àní àwọn ọ̀rọ̀ ìṣáájú nínú ọ̀rọ̀ àbítọ́ ẹ̀kú òtún orí ìtọ́jú kò ní àní tí sára àwọn ogun mi àkọ́bẹ̀ kó dìgbà fún ní orúkọ Jésù kó sì mọ̀ jílò fún mi nínú ayọ̀ àlàáfíà tèmi gbà tuntun láì mú ìnàkàndá ni Olúwa kí gbogbo kó lè sì mọ̀ jẹ́ ti bó jẹ́ tẹ̀lé nínú ayé mi Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ sẹ́yìn. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni wàá túbọ̀ rọ̀ mí ní agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ wàá túbọ̀ dì mí ní àgbòrè agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àmì tó dáṣẹ́ fúlàní àkùnrin àṣìlẹ̀ ní rere èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti ìwà títóbi rẹ̀ èyí tí ayé mọ́tò fi kún fún ìyanu èyí tí ẹ̀rí àmì yóò tó fi lè lógo ju bó ti lógo lọ tó bẹ̀ tí ayé kò ní sí láti gbà Olúwa kí n bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
àkọ̀tún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún bàbá ẹ̀ gbé wọ̀ mí lójijì àkọ̀tún agbára rẹ àti ní ẹ̀mí mímọ́ béèrè fún ayé rẹ bàbá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù àti wọn yàtọ̀ dìmí ní àmúrè agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ ti gbogbo apá tí wọn yàtọ̀ tó dìmí ní àmúrè agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ àìrírú àjọ oṣù kẹsàn-án èyí tá à ń tẹ̀síwájú rẹ pẹ̀lú agbára tó rẹ fẹ́rẹ̀ ṣe ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìrí kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìrí kórè ayọ̀ tí ó lẹ́gbẹ́ tó lòdì wọn ní àyè tó dá iṣẹ́ kó dá ní akọ̀wé dà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ ti gbà ìkórè ayọ̀ tó fẹ́ ọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti àti tó bẹ̀ ti gbégbá rẹ èyí tí èrè ayọ̀ mi yóò tún fi lè lóògùn ju bó ṣe lóògùn yóò fi lè milẹ̀ bó ṣe milẹ̀ lọ àyè yóò tún fi lè tàn ju bó ṣe lọ yóò tún fi lè gbòòrò bó ṣe gbòòrò èyí tó gbà bó ṣe gbòòrò orúkọ ọjọ́ sọ ya kí n bẹ̀rẹ̀ sí ní kó báyìí àyè tó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ kí n bẹ̀rẹ̀ sí wá fún fàgbà tí mo kí n bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀ báyìí àyè tí wọ́n bá kọ́ mi fún ẹ̀mí mi má gbára rẹ sẹ́ ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ ọ̀yà ní gbogbo ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe kó lọ àyè tí wọ́n bá kí n bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀ ní gbogbo ìtàtí máa lọ àyè ní kó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó ẹ̀sìn dáadáa kún ẹ̀sìn tó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ ti gbà èyí tó pọ̀ bùkún ògo ẹ̀sìn ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní kó bá ní orúkọ Jésù sẹ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára akun fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára ni mo fi máa gbé wọ̀ mí lójijì èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo fi máa gbé wọ̀ mí lójijì Olúwa ti bu agbá tó fi jẹ́ Ọlọ́run àdì bí ó sì tẹ̀síwájú náà àjọkọ̀ ya kébẹ̀ sí ní kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà náà ìjọba ìṣẹ̀lẹ̀ àdìyà kóòrè sílẹ̀ àdì tó bẹ̀ jẹ́ ìkòrò sílẹ̀ jùgbà èyí kóòrè tó fọ́ ọ̀pọ̀pọ̀ bùkún ògo ọlá àti wàá tóbi rẹ ya kébẹ̀ sí kó wọn àní èrè ayọ̀ tó ga tó lógo jùlọ àní tó kọ́bẹ̀ sí jẹ́ tèmi nígbà gbogbo lọ́jọ́ gbogbo àní orúkọ yọkun fún ẹ̀mí àtàgbára rẹ ya kébẹ̀ sí ní kóòrè ti bu agbá tó fi jẹ́ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé o ọ̀rọ̀ mi dọwọ́ rẹ èmi kò ní ẹnì kankan bí kò ṣe ìwọ jẹ́ kí àkókò náà kó dé kankan gẹ́gẹ́ bí ti Joseph sì dé kankan ọ̀yá àṣírí ayọ̀ oore kó bẹ̀rẹ̀ nínú ayé mi bàtí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run jẹ́ kí àkókò tèmi náà kó dé kankan gẹ́gẹ́ bí ti Joseph ti dé kankan Olúwa àṣírí ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi yẹn ni pé kémi náà kí jẹun tó ń fọhùn tó ń pàṣẹ nínú ògo bẹ̀rẹ̀ láti rí àkókò yìí lọ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ní pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún Olúwa àní ọwọ́ ọ̀tún wa agbára ni mo béèrè fún ayérayé Olúwa àyàn fi dábìrì ẹ̀nu ayé mi Olúwa mú ìgbà àti àkókò tèmi náà àní kó dé kankan àní gẹ́gẹ́ bó ti ṣe ti Joseph àní tí àkókò rẹ̀ dé lọ́kàn bàbá àní láti yí ìtayé mi padà bàbá ti bẹ̀ ní ọ̀run Olúwa jẹ́ ká àkókò tèmi náà kó dé lọ́kàn ìwọ Ọlọ́run tí kì í kọjá àkókò rẹ̀ bàbá àní orúkọ Jésù Kristi àní bẹ̀rẹ̀ láti àkókò rẹ̀ ní oṣù kẹsàn-án wáyé o Olúwa mú ìgbà àti àkókò tèmi náà dé Olúwa ìtayé mi kó àgbà yí padà rere tó lógo jùlọ àyíjẹ́ mi kó àgbà yí padà rere tó lógo jùlọ ètò ayọ̀ ìtàn rere èyí tí ẹjọ́ gbọ́ tẹ́jọ́ ògo tó lógo jọ tẹ́jọ́ gbọ́ tẹ́jọ́ yóò rí tẹ́jọ́ òrèrè ó yá ní orúkọ Jésù ya kọ́ bẹ̀rẹ̀ ní ayé mi ayé ráyé bá bọ́ bẹ̀rẹ̀ mi mọ̀ mo bẹ̀rẹ̀ fún ọwọ́ agbára rẹ àti sóbì rẹ ní ayé mi sẹ́ ní orúkọ Jésù Kristi ọ̀yà jẹ́ kí ìgbà tèmi náà kò dé lọ́gàn Olúwa jẹ́ kí àkókò tèmi náà kó kò lọ́gàn àgẹ́gẹ́ bí àkókò tí Joseph ṣe kọ Olúwa àní orúkọ Jésù Kristi ọ̀yà jẹ́ kí àkókò tèmi náà kó kò ohun rere gbogbo àyíká ti sọ nípa tèmi pé láyé mi kò ní lè gbèsè àní gbogbo owó ìrẹ̀lẹ̀ àmì àní kò ní wá sí mi ṣe àní gbogbo ọ̀rọ̀ òtítà ṣùgbọ́n àmì àìkọ́ wa jásẹ́ kó tẹ̀sí ìṣòro fún gbogbo àti wọn ṣiṣẹ́ yẹn Olúwa àní mú gbàtà kó tèmi náà dé sí kankan tèmi wọ ọlọ́ba tó ṣe ti Joseph ìjẹ́ pé gbogbo àní ìran rẹ̀ tí wọ́n ní kò ní wá sí mi ṣe àní gbogbo rẹ̀ tí wọ́n ní kò ṣe ó bẹ̀rẹ̀ sí ṣe dáàdì tó láì mú ìyàkan dáàdì bàbá àní gbàtà kó tèmi náà Olúwa bá ti kó dé kankan ìwọ Ọlọ́run àsìkò ìtí kìkọjá àsìkò rẹ̀ lórúkọ Jésù yà mú káàkó tèmi náà kò dé lọ́dọ̀ rẹ̀ Olúwa ṣé ìwé ìrọ̀jà ọkọ̀ mi àjẹ́ ìràgbà ìlú ayé mi ìyàjẹ́ gbàtà kó tèmi náà kò dé kankan Olúwa ìtayé mi kò gbà yí padà nípa bàtà àyíntayé mi kò gbà yí padà ìtayé mi kò gbà yí padà nípa bàtà ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára tó ṣe ti àwọn ará àgbà ni ó wá ṣe bẹ́ẹ̀ ọ̀yá wá ṣe tèmi náà gbọ́ ìwọ lè ti tó tán ìwọ lè má nídìí gbogbo nǹkan wọ̀nyí mo tún rán létí lẹ́ẹ̀kan sí má bínú o má sọ pé mo látẹnumọ́ o kì í ṣẹ̀bi mi o so bí ti kálukú sí ń ká lára ọ̀tọ̀ọ̀tọ̀ gbà fẹ́ mi wọ́n tó bá gbà fún mi tí gbogbo kan bá rí bó ti ẹ kó rí sí àti tọ́jú rẹ ni nǹkan kékeré lélẹ́yìn sí àti ra bisikí àti ra súùtì fún ọ ní nǹkan kékeré lélẹ́yìn sí àti mọ́ ara jẹ fún ọ ní nǹkan kékeré lélẹ́yìn so tí àdúrà bá sàti wúlò fún ọ má wulẹ̀ wòran lásán
láti mọ gbà fún mi ó wúlò fún mi. Pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó ká ọ lára. Agbára tó fi ṣe tàwọn ará ìgbàanì Olúwa fi ṣe tèmi náà. Mú àkókò tèmi náà kò dé kankan kí ìta ayé mi kó gba yípadà rere. Gbogbo rere tí a ti sọ pé mi ò ní lè gbéṣe láyé, gbogbo ọ̀rọ̀ yìí tí a ti sọ sí ayé mi Olúwa kó dasán kó dòfo kó di ẹ̀rí ayọ̀ tó ga tó lógo jùlọ pátápátá ju ti Joseph gangan tó ń ṣe lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé ò mo béèrè fún títóbi àtagbára rẹ nínú ayé mi. Olúwa èmi béèrè fún títóbi àtagbára rẹ nínú ayé mi ṣe ní orúkọ Jésù Kristi. Ọ̀yá àìfi títóbi àtagbára kan nínú ayé mi. Ọ̀yá àìní ìgbà àti àkókò tèmi ẹjọ́ kó dé lọ́kàn báyìí. Olúwa ayé ìta ayé tèmi náà padà ṣe rere. àìní ìwọ tó ń ṣiṣẹ́ agbára ìgbà ní ọjọ́ kan dé. àìní ayé mọ́ Joseph àìní bàbá ti bẹ̀ ní ọ̀rọ̀ agbára rẹ̀ ṣì ń bẹ síbi láì ṣe tèmi náà. nígbà tí àkókò tó wọ lọ́sàn ti ṣe bẹbẹ lú àyẹ ètò ìṣimú kí gbogbo ti ṣe rere kó wá sí mú ṣe. Olúwa kí gbogbo ti ṣe rere tèmi náà ni o. Olúwa jẹ́ kí àkókò tèmi náà kó pé láti bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án lọ. Olúwa kí gbogbo rẹ̀ mi kó bá ìsìnbá sì mú ṣe. Kí gbogbo àwọ̀ ọ̀rọ̀ òdì àti kí gbogbo àṣẹ òdì àti kí gbogbo àwọn ohun òdì èyí tí a ti sọ pé láyé àní rẹ̀ mi Olúwa sì mú ṣe èyí tí a ti sọ pé àní láyé èmi kì yóò tó kéde. Olúwa kó daṣọ kó tòfò kí gbogbo ògo àti kó lè jẹ́ tirẹ̀. Bàbá ló gbogbo agbára tó fi ń jọ́ lọ́rọ̀ ni àìló gbogbo ọ̀rọ̀ tó fi jọ́ lọ́rọ̀ ni àgẹ́gẹ́ bó sì lò lọ́jọ́ kìíní àná ni. Olúwa lórí ayé tèmi náà wà lò Olúwa ìtayé mi kó gbà yín padà ní pọ́pátá ní orúkọ Jésù Kristi. Olúwa àní gbogbo tí ń ṣe àwọn ọ̀rọ̀ rere àyíkọ́ kọ́bẹ̀ sì bá sì mú ṣe báyìí kí gbogbo agbára tó fi ṣe gbogbo tí ń ṣe rere àyíkọ́ kọ́bẹ̀ sì bá sì mú ṣe báyìí ayé rẹ̀ ẹni gbogbo tí ń ṣe rere àyíkọ́ kọ́bẹ̀ sì bá sì mú ṣe báyìí ní orúkọ Jésù àṣírí àyíkọ́ bẹ̀ jẹ́ tèmi àyè títa yọ kí n bẹ̀ sí níta yọ ilé kí n bẹ̀ sí lé gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àyè mú ìyàkókò tèmi náà jẹ sí ìwòrán tí àyọkọ̀ mi ní orúkọ tí Jésù kò ṣe ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú mi gbòòrò fún rere ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú tayọ fún rere ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú mi gbòòrò fún rere ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú tayọ fún rere fẹ́ àdúrà àti tóbi agbára rẹ̀ ránṣẹ́ ní orúkọ Jésù kò ṣe àyè bí o ti tẹ̀síwájú nínú agbára rẹ̀ nínú àlá rẹ̀ nínú àjọ oṣù kẹsàn-án orí àbàtì bẹ́ẹ̀ mú ìgbà àtàkùn tèmi náà pé ẹ̀yà yé ìtàn ayé mi kọ́ra bá ṣe lò ẹ̀yà òrìrẹ̀ ìrẹ̀ mi kọ́ bẹ̀ sí wàá mi ṣe ètò orí ayé mi kọ́ bẹ̀ sí wàá mi ṣe àyè gbogbo ìpinnu rẹ̀ tó ti mi kọ́ bẹ̀ sí wàá mi ṣe bàbá ní orúkọ Jésù yà bẹ̀rẹ̀ sí agbára nínú ayé mi ṣe tó bá dátà kókó yìí lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ èmi ò dá lábàá ṣùgbọ́n mò ń pa láṣẹ ni nítorí pé kí ni àti dá mi láre látọwọ́ Ọlọ́run àlàyé wa nípa ikú àti ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni kò sí ìdíwọ́ àti ìnira kankan fún mi mọ́ láti mọ ṣe rere àti fi agbára àti àṣẹ fún mi látọwọ́ Jésù Kristi láti mọ tẹ ejò àti àkèké àti paramọ́lẹ̀ láti mọ kọlù gbogbo tí ń ṣe ọ̀tá. Fún ìdí èyí gbogbo tí ń ṣe ògo mi ìpè mi ire mi ẹ̀tọ́ mi pátápátá gbogbo mo pàṣẹ ibikíbi tẹ́ bá wà ẹ kúrò níbẹ̀ ẹ padà súnmọ́ ẹbẹ̀ sí dúró fún mi. Gbogbo rere ayọ̀ èyí tí a ti jí lọ́nà ayé mi lọ́jọ́ tó ti pẹ́ èmi ọ̀dà lábàá mọ̀ ń pa láṣẹ fún yín ni ẹ kúrò níbi tí ẹ wà ibi tá a kàn yín mọ́ ibi tá a gbé yín pamọ́ sí ibi tá a há yín mọ́ sí ibi tá a fi yín ọwọ́ yín tá a fi yín sọ ẹ kúrò níbẹ̀ ẹ padà wá sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún mi nípa àṣẹ àti agbára Ọlọ́run rẹ̀ láì mú ìnira kan dání nínú ayọ̀ àti ẹ̀mí gígùn mo pa láṣẹ ni mi ò dábàá tí ẹ mọ ògo àwọn ọ̀rọ̀ ìṣáájú ètò yẹ kí wọ́n lò tí mo rí lò tí wọ́n fi kú ti sára àwọn ogún mi ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ àní èmi ti rí gbàlà lọ́dọ̀ Olúwa Jésù Kristi àní èmi ti rí gbàlà ti dáláre látọ̀dọ̀ Ọlọ́run àgbà nípa ikú àtàjẹsẹ́ àti ìrúbọ Jésù Kristi ni èyí tí a ti fi rà mí padà ní iye kan tí kìí jẹ́ bàjẹ́ tí kìí tí ni èmi ti bọ́ lọ́wọ́ bó ti ṣe ogo ègún èpà tí bàjẹ́ mú mi ètò túmọ̀ sí wípé kí àní kò sí ọ̀kọ̀ọ̀kan ni wọn tó tún ní àṣàtàgbà kan lórí ayé mi mọ́ tí wọ́n bá ti ní àṣàtàgbà kan lórí ẹgbẹ́ pé ò ní àṣàtàgbà kan lórí gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ògo mi pé mi àti rẹ̀ mi ni mo ṣe pálásẹ̀ ìtòrò wípé kí ni àní Jésù àti fi agbára àti àṣẹ fún mi láti mọ tẹ gbogbo tí ń ṣe ejò àkekè àti paramọ́lẹ̀mọ́lẹ̀ gbogbo pátá èyí wò sí ní pàtàkì láti mọ kọlu gbogbo tí ń ṣe agbára ọ̀tá ọ̀yá àní ebi tẹ̀ wá àyí gbogbo tí ń ṣe ògo mi ìṣẹ̀dá mi àyẹ̀mọ́ mi rẹ́yìn gbogbo àyí tẹ̀ mọ́ ògo mi àyí tí ń ṣe tọ́wọ́ tí ń ṣe ara ògo mi nínú àwọn ògo táwọn ènìyàn sọjọ́ ẹ̀kọ́ tí mo rí lónìí ẹ kúrò níbi tá a kan yín sí ẹ kúrò níbi tá a kan yín mọ́ ẹ kúrò níbi tá a gbé pamọ́ sí ẹ kúrò ní ọ̀dọ̀ yín tá a fi yín sọ ní orúkọ Jésù pé kì í ṣàyẹ̀ ẹ padà sún ayé mi ẹ bẹ̀rẹ̀ sí ìdílé òfin ní orúkọ Jésù àyè kúrò níbi tá a fi yín pamọ́ sí ẹ kúrò níbi tá a kan yín mọ́ ẹ kúrò ní ọ̀dọ̀ yín tá a fi yín sọ ẹ kúrò níbi tá a dè yín mọ́ sẹ àyè
àní orúkọ Jésù Kristi àní mo pàṣẹ ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí yóò fún mi ìjọ pé èmi ò ní nǹkan tó níyé àní mo bá yín sọ̀rọ̀ tí mo ń parí àṣẹ ní orúkọ Jésù ẹ padà sínú ẹ bẹ̀rẹ̀ sí yóò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti ẹ̀mí gígùn àti ìdẹ̀ra àti àtìlẹ́yìn Ọlọ́run àlàyé ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ ní orúkọ Jésù àní ẹ bẹ̀rẹ̀ kó padà sínú ẹ bẹ̀rẹ̀ sí yóò fún mi ní orúkọ Jésù Kristi ìwọ ògo ayé mi wọ̀ ṣe dá mi wọ àyànmọ́ mi wọ ṣeré má gbogbo àrítẹ́ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣàtúnyẹ kúrò tí wọ́n ti kó ní sára àwọn ogún mi mo ní ẹ kúrò níbi tẹ́ wà sẹ́ àní kò sí ìdàdúrà bí jùlọ kankan fún yín mọ́ àní kò sí àtàkùn fún yín mọ́ àní agbára kan àti ewé kan àti egbò kan àti ìmọ̀ kan wọn kò ní àṣẹ kan lórí ayé yín mọ́ ẹ kúrò níbi tẹ́ wà ẹ padà sún ẹbẹ̀ sí òfin ní orúkọ Jésù Kristi àṣẹ ni kì í sábà ní orúkọ ẹ kúrò níbi tẹ́ wà ẹ padà sún ẹbẹ̀ sí òfin tó pé èmi ò ní nǹkan tó níyìn ni mò ń bá sọ̀rọ̀ ni mò ń bàṣẹ tí mò ń sọ̀rọ̀ kì í ṣe àmì kì í ṣe àní kì í ṣe lómìnira ẹni kúrò níbi tẹ́ wà ẹ padà sún ẹbẹ̀ sí òfin ní orúkọ Jésù Kristi tó pé Ọlọ́run aláṣẹgbè ìṣàṣìpẹ̀ ní ayé mi ò sí ayé kòrò mọ́ èmi oṣù náà àwọn ọmọ mi ti bọ́lọ́ gbó tí ń ṣe ègún ìpè àti májèmọ̀ àti ogun ìkùnkùn bá gbé pátá àìlọ́wọ́ sẹ́tàrà kékeré ní orúkọ Jésù ẹ̀kú òbí jẹba ìpàdé sọ ẹ̀bẹ̀ sí òfin ní orúkọ Jésù ìmọ̀ paláṣẹ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. ẹ gbọ́ gbogbo èèyàn gẹ̀lẹ́ oníṣàyò oníròyìn ayọ̀ mi ẹ bẹ̀ sí kàmí láti mọ jíjà mi fún mi oṣù kẹsàn-án látúmọ̀ yìí ọ̀yá ju táwọn oṣù yòókù tá a ti lò kọjá lọ ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti mọ iṣẹ́ ayọ̀ mi fún mi gbogbo ẹ̀yà ń gèlò ní iṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi àní ẹ má ṣe gbàgbé mo tún rẹ́ yín létí ohun tí a ti kọ́ nípa tèmi látọ̀dọ̀ Ọlọ́run wá di wípé kíni ìrànlọ́wọ́ láti ibi mímọ́ wà lèmi ọmọ rí gbà àtìlẹ́yìn láti Síónì wà tí ń ṣe tọ́lọ́run àlèmí ọmọ rí gbà ètò túmọ̀ sí pé kò sí ìdààmú àti ìfòrò fún mi àìtún ti fìdí rẹ̀ pé kí n dìde kí n tàn nítorí tí ìmọ̀lẹ́ ìdè ògo ló wá sí yọ lára mi so gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní iṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi ju tí àwọn oṣù tó ti kọjá lọ kí ẹ̀rí ayọ̀ mi ẹ̀yà kó túbọ̀ lógo ju bó ti lógo kó túbọ̀ tayé bó ti tayọ lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yàn ń gẹ̀lò ní iṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ibi gbogbo tẹ̀ wá yan ọkàn mi ó yá ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ èyí tó pé àti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé kíni àti dá mi láti sọ fídíò mi rẹ̀ mi ti bọ́ lábẹ́ gbogbo tí ń ṣe òfin ẹrú òfin àti ìkónilẹ́rú sátánà àtàrí kérékéré bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mi wà lèmi ọmọ nígbà lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi sẹ́ bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn Ọlọ́run láti sólù àdé tìṣe mi nígbà lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi àti fìdí rẹ̀ múlẹ̀ pé àti tẹ́tẹ́ bí ṣe lójú àwọn tẹ́bí ṣe lóṣù mi lórí aago mi sì kó àpọ̀ṣẹ̀ nítòótọ́ ìrì àtàrí ọmọ jẹ́ tèmi nígbà lọ́jọ́ gbogbo bẹ́ẹ̀ ni àti kọ́ nípa tèmi pé àìdè mi kì yóò ṣẹlẹ̀ nítorí pé Ọlọ́run lolùṣàgùtà mi àti olùpèsè fún àní mi gbogbo wábátá èyí tí mo pa ní àṣẹ ẹgbọ́ gbogbo ẹ̀yà ń gèrò ní ìṣẹ́ oníròyìn ayọ̀ mi Olúwa mo tó rẹ́ ilé tí lẹ́ẹ̀kan ṣe ní orúkọ Jésù Kristi ìrìn àjò kẹsàn-án tó ti mú yìí o ju táwọn oṣù tó kọjá ọ̀yà ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí láti mọ̀ jíjà mi fún mi sẹ́ àní ìrìn àjò kẹsàn-án mú yìí àní jújú gbogbo àwọn oṣù àti ìlú kọjá lọ ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí láti mọ̀ jíjà mi fún mi ẹ̀bẹ̀rẹ̀ kí láti mọ̀ múra ìmúra fún mi sẹ́ ẹ̀bẹ̀rẹ̀ kí láti mọ̀ jíjà mi fún mi ẹ̀bẹ̀rẹ̀ kí láti mọ̀ múra fún mi ọ̀yà ẹ̀rí ayọ̀ mi kó tó wá lógo ju bó sí lógo lọ àṣẹ ni àní ẹ̀rẹ̀ mi kó tó wá lógo ju bó sí lógo lọ àní ẹ̀rẹ̀ mi go mi wá kó mọ mi àgbáyé bó sí mi àgbáyé lọ ọ̀yà ògo ayé mi kó tó wà bóyọ bó sí bóyọ lọ àní nínú ògo nínú ọlá àìkí tó wà mọ́ fọ́ kí tó mọ́ pàṣẹ ìgbà tí wọ́n lọ olú àkáyọ̀ tó wọ̀ gbà mí láti nínú ògo ju bó sí gbà mí lọ àìkí tó jẹ́ tó ń fọ́ tó pàṣẹ nínú ògo bó sí gbà mí ẹgbọ́ gbogbo ẹ̀yà ń gẹ̀rọ oníṣẹ́ onírọ̀ mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fún mi sí àṣẹ ni kì í sábà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fún mi sí àṣẹ ni kì í sábà tẹ̀lé orúkọ Jésù. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni tẹ́ ń ṣe kọ̀ọ̀kan mi bó lẹ sì jẹ́ kọ̀ọ̀kan mi bó lẹ sì súnmọ́ àbí bẹ́ẹ̀ ṣe jìnnà sí mi tó kọ̀ọ̀kan mi ibi tẹ́ wà ó jìnnà ni ó wà nítòsí ni kọ̀ọ̀kan mi ṣùgbọ́n ohun kan ṣoṣo tó kàn mí ni wípé kíni ẹ gbọ́ ọ̀yà píparun ẹlẹ́bẹ̀ẹ́ sí lọ parun ẹbẹ̀ sí ṣòfò dànù ètò pé àti kọ́ wípé kíni kí oṣù àtàjọ mọ̀ ṣe wà láàyè àti pé kíni ilẹ̀ gbígbé làwọn ọlọ́tẹ̀ gbé so fún ìdí èyí ẹ̀yin wo lẹ́ ń pera yín ní ayọ̀nilẹ́nu anínára ẹ̀yin tẹ́ sọ pé ẹ kò ní jáwọ́ nínú ibi ṣíṣe ẹ ti tẹ́ sọ pé ẹ̀tún oṣù kẹta tó mú yìí o ẹ̀tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà èmi ò fẹ́ mẹ́ni tẹ́ ẹ̀ ṣe ẹni tẹ́ ẹ̀ ṣe kankan mi ṣùgbọ́n ohun kan ṣoṣo tó yé mi tó dá mi lójú ni wípé kíni a ti fìdí rẹ̀ múlẹ̀ pé kí oṣù àtàjọ mọ̀ sí wàlẹ̀ àní ilẹ̀ gbígbé làwọn lọ sí pé ó yá oore ọ̀fẹ́ tànú ọ̀ká kò lórí ayé yín mo padà ṣe ó yá ẹ lọ ṣòfò dànù àti ẹ̀yin àti ilé àtúnṣe àti gbogbo agbára yín gẹ́gẹ́ bí Fáráò ti ṣòfò àti gbogbo ẹ̀sìn àti ẹlẹ́sìn bí wọ́n ti parun ní òkun pa yín ẹ lọ parun àti ilé àtọ̀nà yín gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń dìtẹ̀ mọ́ Daniel láti jù sínú òkun ṣe parun àwọn tí ilé àtàwọn ọmọ wọn ó yá ẹ lọ parun ti gbogbo agbára yín àti ilé àtọ̀nà yín àṣẹ ni kì í sábà ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
àṣẹ ni o èyí kì í ṣàbà ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé ní ìka ènìyàn ayọ̀lọ́dà nára tẹ́ sọ pé ẹ kò ṣetán láti jáwọ́ ní gbogbo tí ń ṣe iṣẹ́ ibi àyè láti mọ ojú ayé mi àbí ilé mi àbí ọ̀nà mi àbí iṣẹ́ àbí ohunkóhun kan tí ń ṣe tèmi mo pa àṣẹ ni mi ò dálábà àní orúkọ ṣoṣo ẹ lọ ṣòfò dànù àti ẹ̀yin àti ilé àtúnṣe àti gbogbo agbára yín pàápàá gbogbo àti gbogbo ìgbìmọ̀ yín àti gbogbo ìkórajọpọ̀ yín ní orúkọ Jésù ẹ lọ ṣòfò dànù àánú àti òròfẹ́ ọkà kò lórí ayé ní orúkọ Jésù ẹ lọ ṣòfò dànù bẹ́ẹ̀ ṣe jìnnà tó bẹ́ẹ̀ ṣe súnmọ́ ibi tó kọ̀ọ̀kan mi àní irú ìyàwó rẹ jẹ́ àdìbò rẹ ti jẹ́ ìyẹ ọkàn mi nítorí pé ẹ kọ̀ láti jáwọ́ nínú ibi èyí tẹ́ ẹ sọ wípé kí ni àní oṣù kẹjọ lọ àní ẹtún ní oṣù kẹsẹ̀ ẹtún kórajọpọ̀ ní ọ̀tún pé ẹ kò sí láti jáwọ́ ni ẹni tẹ́ ẹ ń ṣe kọ̀ọ̀kan mi tó bá ti kọ́ wípé kí oṣù àtàjọmọ́ sì wà láàyè lẹ́yìn ilé gbígbé làwọn ọlọ́tẹ̀ gbé ọ̀yá ẹni yòówù kò wù kẹjẹ lórúkọ Jésù ya ẹ kọjá lọ ṣe kí ẹ lọ ṣègbè níbẹ̀ àní yòówù kò wù àti ẹ̀yìn àtàgbà àti ilé àtọ̀rẹ́ gbogbo pátá lórúkọ ṣẹlẹ̀ sí rún dànù àyè tó kájá kọ́ ní pàṣẹ pé ẹnikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́ ètò pé ìmúra pa kérésì káàkiri lára mi ètò wáṣọ obìnrin àyàn yóò rún ẹjọ́ tiẹ̀ yóò sì rún àrùn pápátá ọ̀yá àní mo pàṣẹ ni mo dábò lórúkọ ṣe yẹ lọ ṣòfò dànù pápátá lórúkọ Jésù Kristi pé àyè Jésù àti fi agbára fún mi láti mọ tẹ ejò àti àkèké mọ́lẹ̀ àyè àti agbára láti mọ kọlu gbogbo tí sagbara ọ̀tá pátá láti mọ kọlu rún àní èmi orí ọ̀fẹ́ tàbí mo sí dáko lórí ayé sẹ́ lórúkọ ṣe ẹ lọ ṣòfò dànù ẹ lọ rún dànù àti ẹ̀yin àti ọ̀nà àti agbára àti gbogbo gbẹ́kẹ̀lé àti gbogbo ṣe ti pápátá àní lórúkọ ṣe ẹ lọ ṣòfò dànù lórúkọ Jésù ṣe àní ẹrù dànù láì kò síbi kankan ti gbogbo agbára tí ẹni àti gbogbo kan tó pé Ọlọ́run nìkan lágbára kò sí lágbára kan mo ní ẹ lọ rún dànù lórúkọ Jésù Kristi àní bẹ́ẹ̀ ni orúkọ yìí padà ògbó sì ti kàn pápátá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa ò mọ̀ ṣe fún àṣepẹ́ tó tún ṣe ní ayé mi ní òní fún ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn ìrìnàjò oṣù tuntun mìíràn ìrìnàjò ọjọ́ tuntun mìíràn èyí tó mọ mí tẹ̀síwájú tògótògó tayọ̀tayọ̀ ti gbígbà tara rere ọ̀tun tuntun lójoojúmọ́ bá gba ọgbẹ́ àti àdúrà pẹ̀rẹ̀dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yín padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣe èyí fún àṣepayọ̀ rere mìíràn tí wọ́n tún ṣe nínú ayé mi fún ìgbéga ọ̀tun rere mìíràn tí wọ́n tún ṣe nínú ayé mi fún ìrẹ́rẹ́ ayọ̀ tí wọ́n tún wá sí mi ṣe nínú ayé mi tí gbogbo agbára rẹ tó fi jẹ́ lọ́run ògo ní forúkọ rẹ Olúwa ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ atóbìṣẹ́ bàbá gba ọpẹ́ Olúwa gba èyí Olúwa gba ọpẹ́ Olúwa gba èyí èmi àdébí bàálẹ̀ ẹgbẹ̀rún ahọ́n kọ̀mọ̀tò láti fi yìn ọ́ Ọlọ́run ayé bàbá gba ọpẹ́ àti èmi àní fún ìrìnàjò ògo tuntun àní fún ìrìnàjò tuntun ọ̀sẹ̀ tuntun ọjọ́ tuntun mìíràn àní tí wọ́n mú mi wọnú rẹ̀ tó tún mú káyìí tó máa gba ara rere tuntun mìíràn ju àtẹ̀wá lọ Olúwa ọmọ ṣe oní gbogbo rẹ̀ mo gbórúkọ rẹ̀ mo yàn lógo èyí ni mo ṣe kí Olúwa síwájú àti ọmọ gba ògo lọ àìsíwájú àti ọmọ gba ìyìn lọ àìsíwájú ọmọ jẹ́rìí agbára rẹ̀ so mọ̀ sí dáwọ́ sí agbára rẹ̀ dúró Olúwa ọmọ gba gbogbo ògo ní orúkọ ti Jésù Kristi ìjẹ́lẹ̀ kan sí bàbá mo tẹnu mọ́ Olúwa àti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni àti gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ni àti gbogbo àṣẹ tó fi ń jẹ́ Ọlọ́run ní orúkọ yàtọ̀ bọ̀ sọ̀rọ̀ bó sọ̀kalẹ̀ láti mọ kọ́ wa láti mọ tọ́ wa láti mọ darí láti mọ jẹ́rìí agbára ìjọsìn yan àní jútà owó tó ti kọ́ wa tó wà tó kọ́ wa tó mọ tọ́ wa ti darí wa láti mọ jẹ́rìí agbára inú ayé wa àní láti mọ mú àwa nínú ìfẹ́ rẹ̀ nínú òtún àti nínú nínú ìlànà rẹ̀ nínú ìtọ́ rẹ̀ ní gbogbo rẹ̀ Olúwa tó sọ àṣẹ àtàgbára kalẹ̀ láti mọ jẹ́rìí wà lẹ́gbẹ̀ẹ́ jẹ́rìí wà lẹ́nu ọwọ́ ọ̀tún wa agbára tó ń ṣọ́ra tó ń ṣọ́ra láti mọ nàìjíríà láti mọ nàìjíríà dúpọ̀ gbójú àti bó ti nàìjíríà lọ ní òrèlè ní ọ̀tún àti wa lọ pàápàá nínú àjọ oṣù kẹsàn-án láti mọ fi tí ó bá gbára kan bó ṣe fi hàn nínú ayé rẹ̀ kọ̀ọ̀kan wa àtàwọn tábà àti wa tí wọ́n wà Olúwa kóògò yóò sì mọ jẹ́ ti bó ti jẹ́ tirẹ̀ lórí ayé kọ̀ọ̀kan wa ayé kó tó mọ kún fún ìyàrá bó ti kó fẹ́ nu kí gbogbo ó sì mọ jẹ́ tirẹ̀ òṣìṣẹ́ tó kó ètí rẹ̀ ògo 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 nìyàn látọpẹ́ ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ògo ní f'Olúwa lókè ọ̀rọ̀ ẹni tó tún bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun ayọ̀ nínú ayé wa láti mọ mú wa wà níwájú rẹ̀ nígbà gbogbo nínú ìrìnàjò oṣù kẹsàn-án ju tàwọn oṣù yòókù lọ pàápàá jùlọ láti mọ fi wá lọ́kàn balẹ̀ wípé òun sì wà pẹ̀lú wa òun kò fi wá sílẹ̀ nígbà kankan bẹ́ẹ̀ ni òun kò sì ní fi wá sílẹ̀ nígbà kankan ara rere ayọ̀ lówó sì máa fàyè wá dá ètò jẹ́ pé kíni gbogbo àwọn tí wọ́n sọ wípé ó ti tán fún wa wọ́n padà rí wa ó sì mọ̀ wípé kíni kò tán fún wa Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni kì í ṣe pé ó ti bẹ̀rẹ̀ ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò sì rí kò sì ní yí padà gbọ́ má ṣe gbàgbé ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ àti wà nínú ìgbà ìkẹyìn bíbọ̀ Jésù kò ní pẹ́ dé mọ́ kíyèsára má ṣe dáralẹ̀ má ṣe túraká nítorí pé kíni Sátánì ìṣẹ́jú ló ń gbé ọgbọ́n àrékérekè second ló ń gbé oríṣiríṣi àrékérekè jáde onírúurú ọ̀nà nílà ká jáde láti mọ bí àwọn èèyàn fẹ́ ṣubú láti mọ mú àwọn èèyàn fẹ́ kúrò ìjọba Ọlọ́run láti mọ pa àwọn iná ẹ̀mí so kíyèsára kí Sátánì kan bá ní àǹfààní láti lè rẹ́ inú ayé rẹ̀ láti lè gbé ọ ṣubú láti lè mú ọkùnrin ìjọba ọ̀run nítorí pé kíni bó ti wọ ká ní ohun gbogbo inú ayé ètò ìjọba ọ̀run kò gbọdọ̀ bọ́ sọ̀rọ̀ àti ìjọba bọ́ sọ̀rọ̀ gbogbo ń ta nínú ayé kò ní ìtumọ̀ kankan rárá tọ̀
so agbára àti okun ní ẹ̀mí àti mísítẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa nínú láti lè mọ kíyèsí ọ̀nà wa tá a fi ní bọ́ sínú pápẹ́ Sátánì. Ọlọ́run gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìwọ lọlọ́run òtítọ́, ìwọ lọlọ́run òdodo, ìwọ lọlọ́run àdánimọ̀ gbàgbé, èyí dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọlọ́run òtítọ́ o, ìwọ lọlọ́run òdodo, ìwọ lọlọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọlọ́run òtítọ́ o, ìwọ lọlọ́run òdodo, ìwọ lọlọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, adá gbogbogbò padà sọ́dọ̀ rẹ àti àwa tí a wà níbí àti gbogbo àti wọ́n gbọ́ wa tí wọ́n wò wá. Aṣọ ipò ṣe gba ọpẹ́ àti ìyìn fún títóbi àti agbára rẹ, gba ọpẹ́ àti ìyìn fún ògo ọlá àti ìwà bàbá, gba ọpẹ́ àti ìyìn síwájú àṣọ ya mọ̀ gbọ́ ògo lọ. Àwọn òní àwáyé kan tí wọ́n fi ṣe pé kọ o ṣe títí láwọn ìnáwó gbórúkọ rẹ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó ṣúre fún wa, ó bùkún wa, ó dá wa láre bá ti ń tẹ̀síwájú nínú ọjọ́ títò ní àdì nínú ọ̀sẹ̀ yìí àdì nínú oṣù yìí. Ayé wa gbà àrọ̀ àti rírẹ̀ ọ̀tún tí àti wá lọ ìgbéga ọ̀tún ó bẹ̀rẹ̀ sí bóyá ayé wa àti àwọn lọ. Àníṣe ní orúkọ ti Jésù Kristi ìgbà tí àkókò Ọlọ́run ní rere láti sísìn lọ ó bẹ̀rẹ̀ sí dé sínú ayé wa ní onírúurú ọ̀nà, ó bẹ̀rẹ̀ sí dé sínú ayé wa. Ìtúmọ̀ sí pé kí ni ìgbà ọ̀tún rere ayọ̀ tó lógo jù lọ, èyí tó jẹ́ pé gbogbo rere èyí tí wọ́n sọ pé ẹnikẹ́ni nínú òde gbéṣe nínú àwọn nínú ìran wa àbí dátọ̀ ìwé ẹnikẹ́ni yóò wà abẹ̀rẹ̀ sí kálukú abẹ̀rẹ̀ sí rí tẹ̀ gbéṣe báyìí. Ògo sì jẹ́ tọ́nà pàbátá ẹ̀rí ayé wa, ó bẹ̀rẹ̀ sí ní ògo jù bó sí lógo lọ. Bẹ́ẹ̀ ni orí kò yí padà. Paríparí rẹ̀ ìjọba ọ̀run àdínkù ní bọ́sọ̀ ni mú wa lọ́wọ́. Oore ọ̀fẹ́ àtagbára láti lè jàjà ètò ìjọba láti lè gbọ́ káàbọ̀ ọmọdọ̀ rere ọ̀run yọ̀ǹda rẹ̀ fún wa. Oore ọ̀fẹ́ tí bàbá yọ̀ǹda rẹ̀ fún wa. Gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run alààyè. Bẹ́ẹ̀ ni orí kò yí padà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fàyè. Àmín 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 àṣẹ.